Àbí kí ló sọ pé ọ̀gbẹ́ni. Oh, they come downstairs to show you. You're lucky you've not come downstairs. Only I'm lucky I didn't come downstairs. Only what is best. Lẹ́yìn náà ló bá bẹ̀rẹ̀ sí bú mi calling me names. Apọ̀kọ̀jayé mi mọ́mọ́ tí mo pàjáyé ẹ̀gbà mi. Ó lóun mọ̀ mí dáadáa. I mean, even before that time, he was really shouting on you in class. Yes, and he was shouting on me for the mail. But why are you shouting? I don't even know who it was. You were like, who is I said, you Kiriko, òun jáde ó tún bí mi ṣe ẹ̀yẹ́ mi náà ẹ̀gbà mi. So the continuity mi jẹ́ kérò díẹ̀ wá sórí ẹ̀. You want to push it closer or not? No, it's okay. You want me to bring my stuff here or you want me to? I'm writing this room right here. I'm standing here. You can bring your stuff here. You can bring your stuff here. So bá lè bá mi mú mọ́tò ní kíkẹ́ lọ́wọ́ ní ìlú. I'm not sure it's good. Tí ẹ gbé báàgì lọ sókè nínú ìlú fún ọ̀kan lẹ̀ kò tí ẹ̀ tó wọ́n lẹ̀ fún báàgì máa kò tó wọ́n ní gbé báàgì lọ sókè fóònù nìkan ni kò fi lẹ̀ kọ́kọ́rọ́ mi àti kọ́kọ́rọ́ mi gbọ́dọ̀ fún òun kò sí àdúgbò ìdúró náà yóò lè sí. No, it's not that. I'm ready for this people. So continuity ni ẹjọ́ ẹ ṣí ẹ. So nípa lẹ́ni kí lórúkọ Tolú Adona ṣebí Adona lórúkọ bèbí yẹn Adona so orúkọ bèbí tí olóògbé owó lọ́wọ́ mú mi yẹn Adona ó ṣe bẹ̀rẹ̀ ẹ máa gbọ́ ìgbà tí ó ti fi ṣe mọ̀ pé ìgbà tó ti fi àwọn fídíò tó ti fi àkáǹtì àwọn tó ṣàṣòwò lórí mẹ́sẹ̀gì tó fi wọ̀n mí so mo mọ̀ pé ìdá kó jẹ́ àwọn tó ní page yẹn gbogbo ni àbí kó jẹ́ fake one tó ti yẹ mo jáde pé celebrate ló wà lọ́wọ́ náà tó ti yẹ yí so after some time gbàtílẹ́jì ó ṣàti stop me ìpè kí come and register come and join wọ́n ní mi ò join ẹni sí I go join such thing ọ̀tọ́ ṣà ń bẹ̀ mí wọ́n á ní kí sarah owó pocket money mo wá sọ pé àwọn owó tó bá wà important don't use it for your pocket money and other money kan tó bá fẹ́ lò mo ṣàdúgbò owó kan bóyá 300 tó wà nílẹ̀ mi use that 300 so bó ṣe kọ́ lẹ̀ bó ṣe wẹ́ pé mo ní kọ́kọ́ mi try little money pẹ̀lú ẹ̀ bó ṣe ní lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí gbogbo tó ṣe ó pọ̀ sílẹ̀ ní pápápápá ó kàn wá sí flat mi inú dẹ̀ ti ń bí mi mo ti sọ pé jẹ́ kí wọ́n bá ẹ́ flat ẹ̀ ó ní kò mọ̀ ọ̀wọ́ kò ní ìtí kò máa bá mi lọ́dọ̀ bó ṣe kọ́ lẹ̀ fún ọ̀dọ̀ mi pápápápá mo wá ní kọ́kọ́ mi port and kọ́ lọ sí reception torí every floor yẹn ní iná máa ń jókòó sí reception mo wá ní kọ́ lọ sí reception mo wá sọ fún ọmọ mi ní èdè ìlú wa dáa ní Yorùbá mo ní make sure má fi gbogbo owó yẹn ṣe o gbogbo owó tó wà lágbàtì ẹ̀ mú nítorí mi trust woman yìí o ní tó máa fẹ́ ṣe fún ẹ ó lè bẹ́ẹ̀ ní kó fi gbogbo ẹ̀ ó ní má ṣe o wà ní òkè ọmọ mi dẹ̀ dé òkè ọmọ mi dẹ̀ débẹ̀ náà iye tí mo ní kó ṣe ló ṣe ló bá nílò when you do this now I will give you this one now I will give you this one now ó ṣe yọ gbogbo owó tó wà ní àkáǹtì ọmọ mi ọjọ́ yìí do you understand bó ṣe yọ gbogbo owó tó wà ní àkáǹtì ọmọ mi níjọ́ ìlú rẹ ẹni tó kọ́kọ́ polówó ọjà fún mi níjọ́ ẹ̀ náà bí mo ṣe sọ pé kó ẹ́ńtà tó ní kí n jẹ́ kó bá mi ẹ́ńtà gbogbo information mi sórí sáìtì rẹ̀ bó ṣe lọ fi sí direct debit bí ọmọ mi ṣe sọ fún pé 300 ló fẹ́jẹ̀ tọ́mọ mi fún 303 kan ó kọ́kọ́ ní kó fi 308 bó ṣe ṣàyẹ̀wò gbogbo owó tó wà lákàtọ̀ mi nìyẹn ló bá ní ẹ nǹkan tó fẹ́ ṣe yẹn tó fẹ́ ṣe fún yẹn ẹ̀yẹ kò ní lè ga ẹ̀ẹ́dì kan jẹ́ pé cd ni jẹ́ pé Canada dollar lè ní ọmọ mi ní lọ́wọ́ so American dollar ló máa ṣe ó ṣàyẹ̀wò gbogbo owó tó wà ní àkáǹtì ọmọ mi ìyẹn léjì o ìgbà tó wá yá tó wá sọ fún mi pé òkè o gbogbo ó máa fún ní interest kò lè sọ pé ọmọ mi náà yà ìgbà tó ní wọ́n máa fún ní interest yẹn interest wá ní wọ́n máa fún wọn ní ìmùmọ̀ ọdún méjì ó lè gba owó yẹn padà ní interest sọ fún wọn máa fún tókítòkì yẹn
ipe take your money and sanwó school ẹ̀ anyway ṣá ó ṣàgbà owó yẹn lọ́wọ́ fún mi títí di òní I am telling you ọ̀dà owó yẹn padà orí ṣíṣì of recent àti wà Nàìjíríà lórí bọ́là send your text Sarah to enter our information every time these people be telling you to enter your information and they want to refund the money now they just enter your information click on the top ìgbádà kò lè bàbá ṣáàṣì irọ́ man ó ti gba information from me more than 4 times yes the only thing tí ò ní gbà tí a filẹ̀ ni pé social security number wa wọ́n ní kí ọmọ mi ya IT Canada kó yá wọ́n ní kí ọmọ mi ya permanent resident card kó ya driver license ìgbà tí wọ́n dẹ̀ fẹ́ gba owó òòyà fọ́tò kò fún àwọn fraudsters they are the same set of formats ni wọ́n lò àti tó bá sọ pé òun tajà tó jẹ́ system ló fi ṣe fraud nísìnyí báyìí tí èmi ò tí ì rẹ tó máa sọ pé kó lọ sí níbẹ̀ ọjà ní tò lẹ́mù lálẹ́ tó máa dẹ̀ débẹ̀ tó máa ní kẹ́ni yẹn súnmọ́ òun tó dẹ̀ ti ń pè láti 3 o'clock tí mo dẹ̀ ọ́dà ọjà 900 and something almost 1 million model yes 1 million ó dín change ní 1 million model san 500 and something pé 500 and something yẹn gan mo kàn owó náà ní pé ó ti yẹ níbẹ̀ yẹn ní ọjọ́ yẹn tí a lè ti kọ́kọ́ ọ̀dà ọjà yẹn tí mo ti rí pé wọ́n fẹ́ máa débi fraud mo wá ní can I get my money back wọ́n ní no ma if you want to cancel it now we are going to remove 10% of the money you pay ṣé ẹ mọ̀ pé tí wọ́n bá yọ 500 tí bá cancel ọjà yẹn tí mo san 500 and something èdè náà máa yọ 100,000 so ti yẹn wọ́n yọ 100,000 so ipò cancel ọjà pé wọ́n fẹ́ ṣe fraud tó bá cancel wọ́n ní wọ́n máa yọ 10% lórí ọjà yẹn CDK àti àwọn celebrate kòkó lówó ẹ̀ their trusters tẹ́mi bá fẹ́ ṣe nǹkan proof ni máa sọ nítorí kánú bá ṣe bó jẹ́ pé wọ́n bẹ èèyàn náà ni pé come and disturb her kó ba lè rojọ́ ìwé stain and stain tàgà àwọn máa ṣàlàyé náà ìdí o bá bẹ̀rẹ̀ láti ṣe if you are not the same person tó o bá lè ṣe o ní answer iṣẹ́ yẹn ẹni tó wá sí tó lọ fẹ́ kọ́ mi ní ọgbọ́n orí ayé mi ó kó fẹ́ kọ́ mi ní lesson tó bá gbọ́ mọ̀ mi jáde ní ọjọ́ yẹn ó kó fẹ́ teach mi ní lesson tí mo ní gbàgbé láyé mi lesson wo ló fẹ́ teach tó bá jẹ́ pé ó fẹ́ nà mí náà màá gbàgbé ẹ̀ kọ̀tí tó fẹ́ teach mi lẹ́mí pé ó fẹ́ pa wá ọkọ̀ pa ìkan nínú wa tí a ní gbàgbé just like wọ́n ṣe teach wa lórí bàbá ọmọ mi ní lesson tí a lè gbàgbé láéláé tí wọ́n pa ní on the first tí àwọn onímọ̀ ìlú kan lọ pa ní on the first tó ti yé ó tún wá ṣe tó ń ṣe wá ní ẹ̀kọ́ sẹ́pọ̀ òun nìkó nínú mọ́tò wọ́n ti kọ́kọ́ pè mí níbọ̀lẹ́wà wọ́n wá ní ta ló ń sọ̀rọ̀ ló wá ní òun fẹ́ ní níbọ̀ ìjọ ní ókè níbọ̀lẹ́wà ó ní òun ti wà níwájú ilé irọ́ ni kò síbẹ̀ o torí mo ti ẹ̀kọ́ òní ní police station wọ́n máa sọ pé ó ti lọ mú àwọn táwọn ọ̀rọ̀ níṣẹ́ bẹ́ẹ̀ ni àwọn tó ti lọ mú àwọn táwọn ọ̀rọ̀ níṣẹ́ tó máa ní kó máa disturb wa ìwọ náà pé ẹ máa disturb ẹ máa padà kẹ́ni bí ọ̀tá mi kó gbogbo pọ́kàn mo pé bí ẹ máa tàṣe ra yín ni I am telling you. So lẹ́yìn yẹn níjọ́ náà lọ láti ìgbà yẹn tẹ bá wò mí dáadáa kò sí nǹkan tó lè ní wọ́n ń ṣe àwọn tẹ̀lifíṣẹ̀ ẹ máa dédé rí mi ní pé bí òun fẹ́ pòsì wọn sórí pláfọ̀mù á dàbí pé èèyàn mú bí àgbo jẹ́lọ́ wọ́n lè lè jẹ́lọ́ sí wọn ọlọ́run lè mọ̀ kò sí nǹkan tí wọ́n ní kó fẹ́ jẹ́lọ́ sí majority of them fraud ló bá dé wà láì tàrà gidi lọ majority of them terrorism ló bá dé ní lọ́wọ́ wọn majority of them òṣì ni wọ́n ti rọ́ ní ìmí ìjọba dẹ̀ ṣe camouflage iṣẹ́ ọwọ́ wọn ọ̀pọ̀ tó ṣe big man ló dé iṣẹ́ ọwọ́ wọn ṣe rárá bẹ́ẹ̀ ni mo sọ. So if you see me I don't want to mingle with them I know them okay and they have nothing to offer you àwọn àti sórí àwọn ará ìdìbò ń gbé sórí kò sí àwọn celebrity ọkọ tó bá kí ẹ wọn bá kí ẹ mí jẹ́ tuntun àwọn tó ti wá sí ìbàdàn tó ti wá kí mi tí ò tọrọ owó kò sí ètò wá bí tí onínú celebrity tó ti wá bí tí òṣèlú tó bá tọrọ owó aláìsàlà jẹ́ǹbẹ̀ láti orí láńkó yá owó nígbà tí mo gbélé sáríà ó lóun fẹ́ fi ra màálù no
kò yáwó màlúù ó ní kí n ra màlúù fún mo ra màlúù fún ìyàwó tó lòun fẹ́ yẹn Ṣadé onílé aró tó lòun fẹ́ yẹn ó ti yé màlúù tó lòun fẹ́ pa ó ní kí n rà fóun nígbà yẹn ó lè ra màlúù fún tó ti yé èdè ni wọ́n ta màlúù kò lè kawó màlúù pẹ́pẹ́pẹ́ kò lè kó fún ìgbà tó dọjọ́ tí wọ́n máa ṣe patí gọ́gọ́gọ́gọ́ bó ṣe sáré wá bá mi yẹn ìyá mi mo ní kí ló ṣẹlẹ̀ Auto wọ́n mà sọ pé tí Pasuma ní tóun ò bá san iye owó kan sì sí tóun ò ní wà igbe kò gbowó náà tó owó tó fẹ́ fi kó ẹrù owó mọ́tò gbá kan ní èkó èló wà ní owó tó fẹ́ fi kó ẹrù báyìí ó dárúkọ owó náà lọ́jọ́ yẹn lọ́wọ́ àtòwó tó ní Pasuma fẹ́ gbà tó ló gbó wá wò sẹ́ǹdẹ̀ kò sọ pé kí n fún un níyẹn ó ní kí n jọ kí n yá wọn pé ojú agbódò ó ti máa fún mi ní owó yẹn pé kí n jọ tó bá ṣépè ọmọ bó ṣe máa ń ṣépè fúnra wọn pé tóun bá fún mi lówó yẹn kí wọn bá gbà jẹun ní kó má ṣépè kó má ṣépè ó ṣàfún lówó yẹn ní kó wá gbà ó dẹ̀ wá gbowó yẹn ó ní kí Pasuma lè wá láàárọ̀ kùtù lọ́jọ́ sátidé yẹn ló wá gbowó náà kó kówó yẹn fún ìgbà tó di pé wọ́n ṣe patí tán mo wò pé kò lè fún mi lówó lójú agbo mo ná owó fún dáadáa o gbogbo àwọn húlígáàsì náà ló wà ń bẹ̀ ó dẹ̀ dídọ́ ìgbà tó máa tún padà rí ó tún wá ní tó bá ti dé ẹnìkan ń ṣe ṣéun ní ilé máàmù tó wà ní àdúgbò rẹ̀ ní orúkọ máàmù níbẹ̀ ìṣá ìbò tó àti ṣéun nígbà yẹn nígbà ládùúgbò tó bá ti ń bọ̀ báyìí wọn àwọn ọ̀dà ṣéun animọ̀gbò wa ilé ìdílé rẹ̀ ló ń bọ̀ òun àti ìyàwó ẹ̀yẹ ni o ẹ má gbàgbé pé mi mo kọ́kọ́ gbé láti àmì lápò travel o èmi ni mo gbé lọ sí Dubai o tó lọ ṣe MC nígbà tí mo kò bó ti Màláíkà o ẹ má gbàgbé yẹn o so ó wá sí bíbá àkàmọye ìgbà tí wọn tún wá padà rí wọn tó bá ti débẹ̀ ni wọ́n jẹ wọ́n mú wọn gbogbo bàyẹn kẹ̀lẹ́lẹ́ màá sọ owó fún wọn in fact mo máa ń kó drink sínú báàgì bíbá ìgbé pàwọn aláwọ̀ olóògùn kí wọ́n máa tó yà wọ́n so ti yẹ yín so ó lọ bẹ́ẹ̀ yẹn kò fún mi lówó yìí ó wá yẹra fún mi pípẹ́ mi ò dẹ̀ ilẹ̀ ìbínú mo kàn wípé owó tó gbà níjọ́ yẹn náà kò lè pa mí lára bọ̀ yíyá jẹ́ yíyá màálùú mo rà á fún mo dẹ̀ tún náwó fún patí yẹn dáadáa so ti yẹ yín owó tó wá yá ìwọ̀n wá ẹ̀fẹ́ ti pé kó ṣe tán tó bá jẹ́ ọmọlúwàbí tó sọ pé ẹ gba owó tẹ́lẹ̀ tí mo ní kẹ́ ẹ yá àwọn ẹ mọ̀ kan tó sọ fún mi nígbà tó máa padà wá Auto ò ní bínú ni o gbogbo owó tó ń pa ní ọjọ́ ẹ̀kọ́ ṣe gbé lọ ní ó lè gbé lọ ní ṣá ó lè wo ló fẹ́ gbówó láńkó ṣó lè máa ń jolè ló lè ní àwọn tó jẹ́ pé olè ní wọ́n kàn ń lọ lójú títì ní tálẹ̀ǹtì ọlọ́run fún wọn bẹ̀fẹ́jọ̀ bẹ́ẹ̀ wọ́n kò lè mọ tí wọ́n bá kò lè mọ èyí tó bá jóbìnrin apàṣẹwó mọ èyí bá lè jọkùnrin iṣẹ́ gbogbo wọn o wọn kò lè mọ fraudster ní àmọ́ ajáde lókà tó bá mọ̀ òwe a máa ṣe olè fraud gangan bitcoin báwọn ṣe yahoo plus oríṣiríṣi iṣẹ́ gbogbo wọn ọkọ̀ wọn ṣe bẹ́ẹ̀ express ni mo fi sọ̀rọ̀ Màláíkà súlẹ̀ bó ṣe máa sọ pé aago tí mo gbé sọ́wọ́ ìrọ̀rùn ló bá dé owó ń jà ní kéno tóní kéno lọ fi wọ́ wọ́n ń já ó lè tó ti yé so express ni mo fi sọ̀rọ̀ òfin tí Nàìjíríà bá pa pé ẹ ò gbọ́dọ̀ dárúkọ ìlú bẹ́ẹ̀ fi ṣe bí èmi case study là ń study wọn lẹ̀ tí ìṣẹ́jú ẹ̀ up to date nǹkan wọ́n sọ pé wọ́n mọ àwọn gbogbo èèyàn ní orílẹ̀-èdè Nàìjíríà tó ń bá wọn all the nonsense wọ́n ṣe fáwọn èèyàn anyway the story continue mo kàn fẹ́ máa dárúkọ àwọn tí ó jẹ́ celebrate tó ti wá síbí ìgbà tí mo gbé ráńkọ́ lọ sí Dubai òun gbọ́ngàn kan mo fẹ́ gbé lọ láti gbọ̀ngàn ni mo fẹ́ lò àsẹ́ǹsì Ṣẹ̀fí Àlàó ọmọ oko òun ló sọ fún mi pé kóró náà wà nínú program yẹn kó tó di kó sọ fún mi pé wọ́n ní Màláíkà wọ́n ti ní lọ́kàn tí wọ́n fẹ́ wá jalè ní ọ̀rọ̀ yẹn máa boomerang tó bá dẹ̀ máa boomerang kò fẹ́ kọ́ dárúkọ sínú fraud wọn so ti yẹ yín wípé àwọn tèkó yẹn àwọn tèkó àwọn olórin tó mókè lẹ́kọ̀ọ́ yẹn pé wọ́n máa ń fi olè fún iṣẹ́ yẹn so òun ló wá sọ fún mi pé kí n jọ kóun ò lè wá kó pọ̀ kí n torí Ọlọ́run kí bá àwọn gbé láńkó tó máa ń pè ẹ̀ ní ọmọ ọba Dubai pé kò lè dé Dubai rẹ̀ ní kékeré ìjọ ìbá àwọn ṣe kó dẹ̀ ṣe visa fún kó dẹ̀ tún ṣe kó dẹ̀ ra tíkẹ́ẹ̀tì fún láńkó àti láti ìgbà yẹn mi ti kọ́lé kódà ìgbà yẹn Ìjẹ̀bú Òde ni mo sì ti bá dé sí Nàìjíríà
ìjọba òde ló máa wà tó ti yé wọ́n dáre eléyìí títí ìṣòro tí kò jẹ́ fún ìfowó àṣẹ rẹ̀ so láńkó tiẹ̀ àmì láti tiẹ̀ kò wá bí rí ọ̀tẹ̀ mi ìlú èmi náà ni gbogbo lọ sí Dubai so tí bá yá àbúrò ẹlòmíì ó wà láǹtì ẹ̀ ní mi ò ṣèkà àwọn ló ṣèkà fún mi wọn ò dẹ̀ lè ṣèkà fún mi kó jẹ́ ẹ̀ ló lè kọ́lọ́pàá máa tún lè gbé wọn kó rìpọ́ọ̀tì wọn kọ́ sọ pé ọmọ ìjọba ni wọn tó wọ́n ṣe ń jalè nìyẹn wọ́n tún máa blame ẹ pé kí ni ìwọ náà lọ ṣe lọ́dọ̀ wọn ní ìmọ̀ lọ́dọ̀ wọn jẹ́ tí ẹ̀mọ̀ ló máa dénú lé wọn máa gbá gẹ́ẹ̀tì gbágbágbágbágbágbá bí mo ṣe wà tí mo ní wọ́n tún lè ṣe náà lára wọn máa ti fi pé ẹ̀jẹ̀ ká tẹ̀ lọ́kẹ́ ọ̀dọ́ bọ́lá bí òbí 20,000 àrígbà pọ̀ kò sẹ́ni pọ̀ ju sẹ̀fẹ́tì tó lè wọ̀ kì í ṣe rọ́ mi lè sọ́rọ́ àwọn ọmọ ọ̀tẹ́dọ̀ ọmọ torí ọmọ bọ̀dá kọ́lá mi ọmọ bọ̀dá fẹ́mi ọ̀tẹ́dọ̀ láì náà sẹ̀fẹ́tì àtọkọ ẹ̀ bí àwọn ọmọ sẹ̀fẹ́tì kan tí wọn ò jà mí lólè rí ẹ̀hẹ́ irú díje 6 irú gbogbo àwọn tó ọ̀bá jalè yẹn ó ti yé bọ̀tà wọn yẹn tí a bá ti rí wọn bá ti rí àárín tí wọn bá tán tún jalè kì í ṣe pé à ń gborúkọ wọn jọ face to face olè ìyẹn àwọn yẹn ẹlẹ́ẹ̀kejì ẹni tó ti wá bírí tí ò tọrọ owó kò sí nínú wọn nínú àwọn tó wá bí Òṣòdì Òkè Rónkẹ́ nínú sitiu mi lójó kò sí Òṣòdì Òkè owó tó yá ní ọwọ́ mi tí bá fẹ́ gba owó yẹn padà lẹ́yìn tí more than $20,000 wà láìtàlá owó tí Òṣòdì Òkè Rónkẹ́ Òṣòdì Òkè tó yá ní ọwọ́ mi tó lòun fẹ́ lọ fi kó aṣọ lọ́jọ́ tó lòun ṣe lọ́ọ̀ṣì òun ìkan tó kọ́ tí bá fẹ́ gbà lónìí yàtọ̀ sówó tí mo dá àṣẹ bẹ́ẹ̀ ló sọ fún mi ìgbà tó kọ́kọ́ fẹ́ gbọ́ ìyẹn Rónkẹ́ Òṣòdì Òkè yẹn tí gbogbo wọn máa jọ ní lójú ní o sọ pé wọn ń ṣèyàn wọn dẹ̀ sọ pé wọ́n ṣe máa ń parapọ̀ bá yéèyàn jẹ́ nìyẹn so if somebody are trying to do that in society tẹ̀lé ṣe fún èmi wà ní má sọ̀rọ̀ ọ̀rọ̀ wọn ló ti sọ mí di ẹni tó blog lẹ́nu tó sọ mí di blogger a máa tẹnu mọ́ ní àdèmọ́ máa sọ ìgbà tó ṣe tán láńtọ́ wá sẹ́ pé ìyàwó òun yẹn ó dààmú nù bí dúdú ẹ̀ báwo ni ìyàwó ẹ̀ ní òṣèlú dẹ̀ nù bí dúdú ẹ̀ nígbà tó sọ pé kí n ra màlúù fún ẹ tí mi ìmọ̀ ẹ̀ rí ọjọ́ tó wá Dubai mo fún ní fóònù tó wà lọ́wọ́ mi lóòótọ́ fẹ́ Samsung mo lò gba latest one ó lòun fẹ́ mo lọ ra fóònù mi fún onítọwọ́ mi kọ̀ọ̀kan lòun fẹ́ mo tún lọ ra rú ẹ̀ fún jọ́ yóò lòun fẹ́ tọwọ́ mi ni àṣẹ gbogbo gbà yẹn wọ́n lè gbogbo details yẹ wọ́n lè máa hack yẹ wọ́n lè máa ṣọ ayé ẹ̀ wọ́n lè máa bá ayé ẹ̀ jẹ́ if any one of them telling you if you are a rich person and your way to do in society if they are telling you to just bring your phone tó bá ra tuntun fún ọdún wọn fẹ́ tó fóònù ẹ̀ wọ́n fẹ́ fi bá ayé ẹ̀ jẹ́ ni don't give them any phone tó bá ti lò bẹ́ẹ̀ ni mo sọ má fún wọn tó bá dẹ̀ fẹ́ ṣe tó bá fẹ́ ta fóònù ẹ̀ má dá sí wọn torí ẹ̀ bí ṣe wà mí ò dáṣẹ́ ní fóònù bó ṣe ṣe fọ́rọ́fọ́rọ́ tó nígbà kí n ta dànù fún ọmọ yípo tí mi ò mọ̀ rí ọ̀ kí n gbé sílé torí pé experience ni mo fi ń sọ̀rọ̀ ẹnìkan dẹ̀ bèrè lọ́wọ́ mi pé ṣé mo ti wà ní Nàìjíríà lẹ́ẹ̀kan mo sọ pé mi ò rí ṣáàtì torí bá mi wọ́n dá kọ́mẹ̀tì ẹnìkan ọkọ̀ tán sọ sóma lè dáhùn question tí bá ṣe fún ìyẹn tó ṣe tòkè ọjọ́ tí gọ̀lúgọ̀ ọjọ́ tó wá bí ibi tí dáìnì ní kan wà nígbà mo ní ibi táwọn gẹ̀ẹ́sì máa ń jókòó gbogbo sí ìgbà bá mi wà ní ìgbà ibi tó jókòó sí lọ́jọ́ náà lọ mo ní bí èsì torí stanley èsì láàbọ̀ wà ní ìbàdàn gbà yìí mo ní kó jókòó síbẹ̀ ní kéésì bá lè máa fẹ́ èmi dẹ̀ wà nínú àwẹ̀ àti àdúrà ní ọjọ́ náà lọ ní ọjọ́ tó wá bá mi ó lọ́mọ òun ní problem ọmọ yẹn ìgbà eventually wọ́n sọ fún mi ọmọ kan lára àwọn ọmọ yìí náà wá sọ pé ọmọ ẹ̀ tó ti kú ọmọ yẹn ti kú kó tó wá máa tọrọ owó pé wọ́n ti dáwó fún títí kọ́mọ yẹn tó tó wájà láìsí kó lọ́mọ òun yẹn ní òòrùn ní àyà ọmọ bẹ́ẹ̀ yóò wá bá mi ó ní kí n fún mi owó mo dẹ̀ sọ fún pé owó tó wà lọ́wọ́ mi ń jọ́nà náà mo dẹ̀ ní kó máa retí mi tó bá jù bẹ́ẹ̀ lọ létà ni wọ́n wá sọ fún pé wọ́n rí gọ̀dúgọ̀ ní ilé mi lára ọmọ union ọmọọṣẹ́ mc kan ló pè mí bẹ́ẹ̀ pé wọ́n ní gọ̀dúgọ̀ wá sílé mi lórí ẹ̀ pé ọmọ yẹn ti kú náà ọmọ tó tún wá fi ń gbowó yẹn ó lè lo mo lè sọ pé báyìí mo lè promise ẹ̀ ní another thing ó ní má fún ní ìfọ̀kàn pọ̀ ọmọ yẹn ti kú gbogbo yẹn ti dáwó fún tó ti yẹ ìyẹn gọ̀dúgọ̀ 50,000 lórí gbà lọ
ní ọjọ́ tó wá ìyẹn bọ̀dúgọ̀ o ọjọ́ tí múkàrè ọkọ̀ Ìyábọ̀ Òjó tó kọ́kọ́ fẹ́ nínú indọ́sítì ọjọ́ tó wá ṣíà tó wà lórí nínú sitting room mi gold and cream colour bẹ́ẹ̀ orí ibi tó jókòó bí ṣíà double seater tó wà mí bó ṣe jókòó kó jókòó ìyẹn múkà àwọn tó dẹ̀ gbẹ̀gbẹ̀ wá níbẹ̀rẹ̀ lọ Ọláìyá Igwe lẹ́yìn tó kúrò ní jọ́nà mi múkà òkò mi padà pé kí ẹ̀ gbogbo wọ́n kàn sọ pé mo kó ó bèrè pé ṣé mo ní electronics wọ́n sọ pé mo ní electronics tó fẹ́ wá àgbáyé ni mo fún ṣé mo ti fún kéwọ̀ ní tẹlifíṣàn làwọn náà wá bèrè fún àwọn náà wá bèrè fún electronics táwọn náà lè rí gbà MT ló kó wọn wá MT mọ́tò old mọ́tò kan báyìí black colour òun ni wọ́n kó gbogbo wọn sí tí wọ́n wá ìgbà tó dẹ̀ lọ ní ọjọ́ náà lọ mo lè sọ pé kò sí problem tí bá ti ní extra tí tó bá ti wà nílẹ̀ máa fún wọn ìgbà tó dẹ̀ lọ tán níjọ́ ẹ̀ náà wọ́n tó bí few days later bọ̀dá Ọláìyá Igwe pè mí kó fẹ́ lọ sí London pé kí n ra tíkẹ́ẹ̀tì tó mo lè ní kò sówó lẹ̀ kí n fún wọn torí mo rí pé ó ti di iṣẹ́ tó kò ju ọjọ́ kẹta náà mo wà èmi àti bàbá ọmọ mi ká má jọ sí mọ́ǹsì ló ti di abojú mẹ́rin ní Saheed Balógun ní bá rí mọ́tò fóònù náà tó ń pè mí parara who is this láàárọ̀ kùkùrù náà wọ́n máa pè mí who is this who is Zimbabwe ló bá ní òun láìpì èmi ni òun ló láìpì amárìí dàbẹ́ ìyá wèrè ní orúkọ tó ní Saheed Balógun owó náà ni tó ti gbà bẹ́ẹ̀ ni mo fi ọ̀rọ̀ tiẹ̀ sílẹ̀ bẹ́ẹ̀ ó ti yẹ yín bẹ́ẹ̀ Bísọ́lá Badmus òun ló wọ́ mi wásaàdì gbòòrò tó ti yé tèmi gbogbo wọn pátá tí wọn bá ṣaṣẹ́wó olè àti kọ́ńsẹ̀lì àwọn èèyàn wọn ta pàdé ìnìfẹ́rìtì kì í ṣe rẹ́ o ìtàn fi ń ṣe fíìmù wọ̀nyẹn yìí ṣe imagination tó ti ṣẹlẹ̀ sí àwọn náà dẹ̀mọ̀ ó ti yé yín òun ni wọ́n ṣe ó lè má jẹ gbogbo wọn o but ẹ má tá a bá sọ̀rọ̀ fún yẹn tó ń da òsì ó ti yé yín kò sórúkọ tí wọ́n lè pè mí sí Auto-Bola yẹn Oṣóbọ́lá kò sórúkọ tí wọ́n pè mí lájẹ̀ Bọ́lá èmi ọmọ Ọlọ́run tí Ọlọ́run máa gbèjà tó máa sọ ọmọ ẹ̀dá jẹ́ ìkà tí gbogbo wọn ti ṣe fún mi fíù ni mo sì ń sọ yẹn o so inú bíbá yìí ni celebrity kan òbí rere bó ṣe bíìkì tó òbí rere mo sọ ìbá ti sọ òbí rere díẹ̀ ló fi gba iṣẹ́ àyẹ̀wò òbí rere pọ̀ tó sanra jù mí lọ bẹ́ẹ̀ni méjì ló wà ní yàrá mi bẹ́ẹ̀ni tó tóbi jù díẹ̀ ní mo gbé ọ̀rọ̀ Wàsíù lóró ẹjọ́ Wàsíù lóró ti tilẹ̀ bí wọn èló ló gbà ó gbowó lọ́njà kì í ṣòwò nìkan ló gbowó ó wá ní ẹ̀hún wà sídìò òun fẹ́ kì mí pẹ̀lú ọkọ mi ará ẹ̀pẹ́ nípa ọ̀sùn kan ó kì mí jọ́nà lọ́wọ́ ó dẹ̀ kì mí mọ́ ẹ̀pẹ́ ayabọ̀wálé lẹ́pẹ́ adébọ̀wálé ó ti yẹ ìyẹn òbí rere ó gbowó lọ lẹ́yìn ìgbà náà ó gbowó lọ ń bí ìpòdúsẹ̀ lówó sí òun àti àwọn gúrùpù ẹ̀ àti kí lórúkọ àbúrò sáré àtòkọrin yẹn Dámilọ́lá kọ́kọ́ tó wà lókè tó máa ń kọrin ìsìlámù yẹn náà ó wà bẹ́ẹ̀ ègé ìkí tó dárúkọ ìkan Bọ́lájí Aláwìyé tó kọjá lọ́dọ̀ Pàṣọ Aláwìyé tó ń kọrin tó jọ Bọ́lájí Aláwìyé mọ́tò Honda skọ̀rọ̀skọ̀rọ̀ kan báyìí ló gbé wá ń gbà yẹn black Ìyábọ̀ Fúnkẹ́ Òṣòdì Òkè òun tiẹ̀ ní mọ́tò gbogbo àti mò ń sọ yẹn Òṣòdì Òkè ń jẹ kò ní mọ́tò wúbà táìsì kan báyìí pẹ́ńsù láti pẹlẹbẹ kan báyìí lọ́kùnrin gbé wá inú bíbá ìbẹ̀rẹ̀ ní mọ́tò mẹ́ta ló wà pé tí mo fi ń ṣẹ̀ṣẹ̀ rẹ̀ díje tí mo ń tà FJ àti mọ́tò Tundra yìí àti FS òun ló wà ní kọ́mpáǹdì bíbá ó ti yẹ ibẹ̀ ní ìbọlá pìtàn òwò kan fún mi o ṣùgbọ́n mo fẹ́ sọ fún yín pé ẹnikẹ́ni tó bá wà lórí ọ̀rọ̀ tó bá fẹ́ pé tóògùn mi bá fẹ́ dé òun máa fẹ́ pa mí ní gbogbo ẹ̀yẹ́ máa ti òfò sílé tọmọtọmọ ni o àṣẹ tí torí pé tí bá gbàdúrà tí bá dẹ̀ béèrè lọ́wọ́ Ọlọ́run tó wá ṣe fún mi Ọlọ́run rí pé mi ò jẹ̀bi yín ni o ẹ̀kan full of wickedness tẹ bá ráyè nìkan tó bá tẹ̀ ẹ̀rọ yín níṣẹ́ ẹrúṣẹ́ ìlú tọmọ jẹ́ mi tẹ bá fẹ́ káyé yín ta bẹ́ẹ̀ Bọ́lájí Aláwìyé ló dé ní ọjọ́ náà lọ́hùn mi ìmọ̀ wọ́n rí ibi tí wọ́n ti pè mí sí patí
tí MC lòun fẹ́ ṣe wá sí gbogbo wọn á pè mí wọ́n ní ká wá dá sí tí fáwọn èèyàn ká ṣàánú fáwọn aláìní tẹ bá ṣàánú fún wọn tán gbogbo wọn máa sọ dá bíi pé ráìtì wọn ni o gbúdọ̀ ṣe àti ìpè gọ́ọ̀mẹ̀ntì ni mí bí pé mo kówó ìjọba jẹ bóyá mo bá wọn wá kùsà Nàìjíríà. Bọ́lájí dé ó lóun fẹ́ ṣe program tòun ó ń ṣọ́ọ̀tì sórí rẹ̀ ó ní kí n fáwọn arúgbó àwọn opó àtàwọn arúgbó tí òun jẹjẹ kí n fún wọn ní owó àtàṣọ. Ìgbà yẹn mo ti fi ṣọ́ọ̀bù ní ta lace àti àkàrà ó dẹ̀ lè jẹ́ mélòó ni wọ́n ó ní wọ́n máa tó 200 àṣẹrọ́ ni mo kó àkàrà sínú box yẹn kò tún gbé wá padà fún mi o kò gbé box yẹn padà wá o àti àpò nígbà tí mo kó gbogbo yẹn fún tán tí mo fún ní àwọn nǹkan tó ní kí n fún àwọn ìyá arúgbó èmi bá pàyà arúgbó kú kí ló kàn mí ìyá arúgbó ò bímọ ni àbí ìjọba ò sí Nàìjíríà tó lè tọ́jú àbí wọn ní local government chairman tó èmi ṣẹ́mi ní àbí wọn bímọ tó wọn bá dẹ̀ bímọ gan ìjọba ló yẹ kó máa gbọ́ responsibility rẹ̀ gbogbo ẹ̀ ni wọ́n fi ń fraud ó lè tó nǹkan ni wọn ò ṣe support pé kí Nàìjíríà government kó ní gbogbo facilities fún gbogbo kìíní so that wọ́n lè máa fraud àwọn èèyàn wọ́n máa forúkọ wọn gba owó wọn ò ní gòólẹ̀ wọ́n máa fi ṣayé títí wọn àti tọmọ wọn àti ìyàwó wọn máa fẹ́ láwọn máa pera wọn ní nǹkan tọ́lọ́wọ̀ òdò wọn ní celebrate wéèrè. n bá kó aṣọ fún mo wá sọ fún níjẹ́ pé tó bá ti pín aṣọ yẹn tán o bọ́ọ̀sì mi pé kó fún mi ní bọ́ọ̀sì mi padà ó dẹ̀ ní òun máa gbé wá nígbà tí mo dẹ̀ kó yẹn tó gbé yẹn sínú mọ́tò ló bá ń wò round shop ló bá ń wò round shop ló bá lóun fẹ́ ra léèsì ilé ó bá mú polish lace ló bá mú swiss lace polish lace ṣé polish lace ó ṣàṣàwọn léèsì yẹn níjọ́ náà lọ́wọ́ ló bá kó sí ilẹ̀ ó wá lè lè wọ́n ní mi ò fọ́ lóun fẹ́ ra ni o kì í má wọ́rí o òun fẹ́ ra ilé bí kò máa kówó jáde ló máa ra inú mi dẹ̀ ló wà ó kò fẹ́ patronize yàtọ̀ sí ìkọ́ta wọn ló bá dẹ̀ kó léèsì lọ ó ṣàṣà gbogbo ẹ̀ sílẹ̀ ló bá lóun máa send owó sí àkáǹtì mi nísì àfi tí bá máa padà rí lọ́la àmì mo padà rí àfi tí bá máa send owó yẹn lọ́la títí lè ní kò send owó olóko rẹ̀ ó ní estate wọn ló kọ́ ilé jàǹgbà síbẹ̀ yẹn wọ́n máa gbé gbogbo ẹ̀ síbẹ̀ á kó àwọn èèyàn lọ sí ìlú Saudi wọ́n á kó oríṣiríṣi crime wọ́n commit oríṣiríṣi crime wọ́n commit by taking people to Saudi Arabia bẹ́ẹ̀ ni read my lips tó o bá ṣẹ̀ mí tó o lè jà mí lólè I will not say bad about you kó dẹ̀ tó di ọjọ́ yẹn lọ bó ṣe gòkè wá nìyẹn níjọ́ náà lọ lórí òun fẹ́ bá mi sọ̀rọ̀ lóní à ń gbà mú nípa jókòó sí lóní ká lọ sókè àwa lọ sí fíìmù tó wà lókè ló bá ní ó bá mú àlùkùránì jáde. Pàtó síkì ló ṣiṣẹ́ fún. So, ó ṣàlàyé ó ní ká lọ sí sitirum lókè á lè lọ sí sitirum lókè ló kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú gbogbo ọ̀rọ̀ Wàsíù Àyìndé ó sọ̀rọ̀ bó ṣe déètì torí wọ́n ti gbọ́ pé òbí rere wá síbí ó sọ̀rọ̀ bó ṣe déètì òbí rere báwọn ṣe lọ sí patí tó yẹ pé òun ló yẹ kó fún ní máìkì kó kọrin lójú òbí rere ló gbé fún ó ṣàṣọ gbogbo ẹ̀ títí mo ní kò sí ló hàn ó ní bí ìbàjẹ́ kó fi wọ́n ṣe òògùn owó ó ṣe sọ fún mi níjọ́ náà pé kí ló máa rí lára òbí rere tó ń fi gbogbo obìnrin ṣe òògùn owó lu ìyẹn Bọ́lájí Aláwìyé ó dẹ̀ sọ̀rọ̀ yẹn tán ó wá ní kódà tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn ó ní kí n búra fóun pẹ̀lú àlùkùránì pé gbogbo tá a bá jọjọ discuss pé mi ò ní sọ fún ẹ̀dá Ọlọ́run àlàyé mo lé mi ò ní ara kankan bú fún ẹ o but mo promise ẹ o I will not tell anybody but promise mi òṣìṣẹ́ Ọlọ́run tí o promise tí o fail tó o bá misbehave mọ́ sọ́dọ̀ tó bá promise ẹ lórí rẹ ó lè yẹ sọ̀rọ̀ ó ṣe é fún Joseph àmì kí lórúkọ ẹ Sọ́ọ̀lù ó gbé sípò bàtó misbehave ó lọ dànù ó fail ẹ
When you fail God, God fail you. When you tell me what is not right, when I tell you I'm not going to discuss it, if it's not polite and if it's not going well with me, and if, you know, and if it's actually dangerous to me, I will expose it to the public. So kò ní ṣẹ̀ṣẹ̀ ó ní kí n búra fún pẹ̀lú àlèkùrá mi, mo lè mi ò lè búra fún. Lẹ́yìn náà ó pe àfáà kan, Ọlọ́run mi ò jẹ́ kí wọ́n pa mí o, Ọláwìyé Bọ́lájí. Ó pe àfáà kan, àfáà tó wá ṣe wá sí ní ó pe àfáà kan, Ọlọ́run mi ò jẹ́ kí wọ́n pa mí o. So criminal, àwọn tó ń da àwùjọ wa rú ní orílẹ̀-èdè ní Èkó yìí, àjàjà ní Èkó àbílẹ̀ Yorùbá, àwọn èèyàn tó pera wọn ní nǹkan bàbàrà ni, tó pera wọn ní celebrate àbẹ́yọ̀ pàtàkì láwùjọ ló ń da majority rú. Ayé àwọn ọmọ náà tó bàjẹ́ tó wá di pé wọ́n kọ̀ wọn ò fẹ́ ṣe dáadáa mọ́ nínú ayé, àwọn èèyàn tó dáa fún tí wọ́n ń ṣe nǹkan burúkú ni wọ́n initiate àwọn ọmọ yẹn náà. Ọ̀rọ̀ tí mo sọ nípa Bọ́lájí Aláwìyé, ṣé mo ti sọ rí lọ́la àbí mi ò sọ rí? Ṣé ó yàtọ̀ sí bí mo ṣe sọ àbí mi ò ṣe sọ? Tí wọ́n bá ti wá sọ́dọ̀ ẹ̀bẹ̀ yẹn tí wọ́n ti fẹ́ jalè, wọ́n máa ń rẹ́rùn ara wọn wá ní bí kan bá lọ ìkan máa wọlé, ìkan máa wọlé, ìkan máa wọlé, ìkan máa wọlé. All the responsibility of the government, they want to push it. So ìyẹn Aláwìyé ní títẹ̀ títí di ọ̀la owó aṣọ tó rà yìí ṣáájọ tí mo dá àṣẹ tó lò wá kó fáwọn arúgbó ojú owó ta fún àwọn aṣọ tó wá kó sẹ́gbẹ̀ẹ́ tó lò wá ìyàwó òun àwọn bẹ́rà ó mú ọ̀pá mẹ́wàá kan ọ̀pá márùn-ún kan ọ̀pá mẹ́wàá kan àwọn white àwọn aṣọ boy lace àtàmì polish lace àwọn original tí èmi fúnra mi ni mo lọ kó wá. I travel then mo lọ kó wá tó ti èyí ẹ̀yọ́ mo lè fi wọ̀nyí mo lọ sí tí mo lọ kó wá sí Nàìjíríà ti understand kò ń ṣàjọta rà lẹ́kọ̀ọ́ kò ń ṣàjọta rà kó China city ti understand ní ìlú ṣàgbọ́pọ̀ àwọn tó ní India ló ní polish lace dry lace àwọn mi àwọn Swiss náà ní but àwọn tó tún wá ń ṣe kí Swiss tó tọ́ pé Indian dry lace polish lace. Ó ṣe wá kó lọ kò sanwó títí lọ́la. Ṣé ti pàṣẹ la fẹ́ sọ ni? Gbogbo wọn bó ṣe é ṣe nìyẹn. So nígbà tí Ọdúnládé tí àwọn ẹ tí wọ́n ti polówó fún mi tó ti di kẹ̀ wọ́n ti rò bóyá mi nílé ìwé owó san wọ́n lè wà wọ́ mi. Wọ́n oríṣiríṣi òfin ìgbà tó yá mo ní wọ́n sọ fọ́mọ tó pè mí yẹn kó tó di pé mo ní tí mo kó tó di pé àti ẹ̀dájà mo ní why can't you tell me before kí tó sanwó fún yín yóò lè tí wọ́n kọ́kọ́ ní go to this app quickly go and pay mo bá san how much am I going to pay wọ́n ní the percentage is half of it is so ó yẹ kó jẹ́ bí 4 something but wọ́n ní plus transport plus kìíní kan you have to have money in that CDK account níkan account that bus account wọ́n ṣàṣe mọ́ àwọn ògbà olè làwọn ilé ìfẹ́ yà ó ti yé mi pé ọwọ́ fraud máa wà ńbẹ̀ wọ́n dẹ̀ sọ pé after tó ti sanwó yẹn tán you cannot cancel because if you cancel now you are going to deduct 10% of the money 10% of that money ló máa jẹ́ 100 tó bá gbé mo ti sọ fún ọ tí ó ti yẹ ilé ẹ̀ so ìyẹn bó ṣe jẹ́ mo dẹ̀ ti rí tí mo ti ń gbọ́ sókè báyìí tí mo ti rí Ọdúnládé tó bá ti fẹ́ bá mi sọ̀rọ̀ orí mídíà náà ti bá mi sọ̀rọ̀ wọ́n ti mo ti ń gbọ́ tó ti gbé gbòòsò ojú wọ́n fẹ́ ṣe báyìí fún mi wọ́n fẹ́ ṣe báyìí fún mi gbogbo ẹnikẹ́ni tó bá ń yọ mí lẹ́nu tí ò ti jáwọ́ àtàwọn tó ń bẹ̀rù Ọlọ́run máa ṣèdájọ́ ikú gbóná fún mi lẹ́nikẹ́ni tó bá ti ń yọ mí lẹ́nu ìdàjà yẹn tó jẹ kó mi tó jata mi tó ń wá ikú fún mi tó ń wá ikú fọmọ mi ọwọ́ wọlé má máa yọ dànù ẹ má máa kú fún ọ̀wọ̀ ni ẹ̀ẹ́ni pẹ́ kú ẹ̀mí ní okùn yín mi yín Ọlọ́run máa já dànù ni àdàbí tó bá yẹ pé mo parọ́ mọ́ yín àdàbí tó bá yẹ pé tí mo sọ pé mélòó ni mo fẹ́ kàlẹ́ ní adépèlé mélòó ni tí n bá fún yàn mí kan that's giving that's dash but owó tó bá tó fi gbàgbà lọ́wọ́ ẹ̀ tó bá wá sọ̀rọ̀ wọ́n máa ní kó fòfò nìṣó àti they are the president of Nigeria they are the one that created Nigeria they are because they are celebrating tó bá jẹ́ celebrating and fucking worse so for any audacity to destroy people to start destroy the system àwọn celebrate America ariwo wọn ṣe yamayama o but wọn lè ṣe bí Nàìjíríà ṣe ṣe tó bá ṣe yamayama o máa lọ sẹ́wọ̀n tó bá ṣe yamayama o máa go to jail your secret will be busted you go you pay for it
but Nigeria will say that it's a celebrity ó lè pa èèyàn ó lè nìkan lórí láìsà kò sí ẹni tó máa mú kò sí ẹni tó máa mú so ìyẹn ni ẹni tí èyí tí mo pè lẹ́ẹ̀kan tó sọ pé mo pè ní olóògùn kólódì ọmọ mi gan everybody ṣe wà ní mi bọ̀bọ̀ ẹ̀gbọ́n yẹn ó ní ọkọ̀ ó wà nínú mọ́tò pàdé wọn sọ pé tó lòun wà àṣẹrọ́ ló pa bọ̀bọ̀ yìí kò tẹ̀ sí ìdébì kọ̀ọ̀kan kò tẹ̀ sí sọ̀rọ̀ àǹdì mi ò tí mọ̀ mi gan ti máa ń dìdì bá ṣé wọ́n máa ń dìdì bẹ́ẹ̀ rù ní òru ṣé wọ́n ń dìdì bẹ́ẹ̀ òru lóru níwájú bíbà ló pàtì sí mọ́dẹ̀ bá wọn lọ ní òru nígbà tó wá ṣe tán tó wá sí pé ara ń fún mi mo dẹ̀ ti lálàá lóru mọ́jú ọjọ́ yẹn náà do you understand me tó dẹ̀ ti sọ fún mi we are going to do kini kan for you you cannot do yan shit o ẹni tó bá lọ máa fa mi lọ́wọ́ ọmọ ẹ máa ṣókún ẹ lọ́wọ́ tó o bá ti bímọ ìwọ máa ṣókún àwọn tó ní ẹ lọ́wọ́ náà torí mi pọmọ lọ́mọ mi ò lè ṣe kà fún yàn ẹ lè ṣe burúkú fún mi kẹjà mi ló lè tẹ̀lé tẹ̀lé kí n má sọ̀rọ̀ mélòó mo fẹ́ sọ nípa ti pàṣọ ìlú pàṣọ yìí ìlú mo fẹ́ sọ nípa ti màláìka so mo kàn sọ ní o inú ilé yìí ọjọ́ tí wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ sí bá gbogbo wọn lóde jẹ́ wọ́n dìde wa tọrọ bíbá yìí fún ilé láti fi ṣe promotion láti fi ṣe fíìmù gbogbo nǹkan tó wà nílé ni wọ́n bàjẹ́ ní sọ́dọ̀ wọ́n fọ́ ṣíà wọ́n fọ́ bẹ́ẹ̀dì ọmọ wọ́n fọ́ ní omi yẹn pé wọ́n ó yọ iná bíbá yìí wọ́n fọ́ ọmọ lọ́ra míì ní gbogbo nǹkan tá a fi ṣe ògírímà yẹn bí nǹkan tá a fi bí fittings wọ́n fi sísẹ̀mù rè bọ́ ni gbogbo oúnjẹ tí mo ní sílé mo ṣe lọ ra báàgì níjọ́ yẹn àmì báàgì mo gbé wọlé níjọ́ yẹn báàgì wọ́n gbé wọlé níjọ́ yẹn ni wọ́n bá nínú ilé mi wọ́n dẹ̀ ṣe tán láàrin ọjọ́ méjì mo wá ń jẹun nínú ilé mi wọ́n wá ń sọ oúnjẹ nínú ilé mi wọ́n wá ń ṣe bí pé mi mò ń ṣe patí bí pé mi mò ń ṣe òmìnirifíì olè wọ́n máa ṣe fake life wọ́n máa sọ pé wọ́n fún wọn wọ́n sọ̀rọ̀ wọn eléyìí sì ó wá lóru wọ́n celebrate ló bẹ́ẹ̀ náà wọ́n celebrate ló bẹ́ẹ̀ náà ìtí mo dẹ̀ ṣe fún ṣé kí ni mo ṣe fún olórí gbọ́rọ̀ kí lórúkọ ẹ̀ náà kí lórúkọ èyí tí wọ́n sọ pé owó Mohbad wà lọ́wọ́ ẹ̀ tó ṣe PA fún gómìnà Kwara State wọ́n ní àwọn èèyàn wọ́n sápò lábúlé ní orí yẹn ṣe nítorí sọ̀bọ̀lọ́ eléyìí ṣe olójú bí ojú kìíní lórúkọ ẹ̀ ọ̀dún méjì má ta sí mi ẹ má rò pé bóyá ìkàn já wòye bí olórí dúdú kan wọ́n máa ló ń ba ayé wọn jẹ́ so ṣé ìtú ayé tèmi ṣe mí ṣé ìtú ayé tèmi ṣe lè mí ba ayé yín jẹ́ ni mo nítorí mo ba ayé yín jẹ́ yẹn ṣe mo tún ní láì ṣe nǹkan tẹ́ ṣe fún mi ni mo ń sọ wọ́n jẹ́ pé nǹkan tẹ́ ṣe ń sìn ìyẹn ni wọ́n fi sọ pé wọ́n ba ayé wọn jẹ́ but you dealt with me you stole from me you have done a lot of bad things to me and you telling me that I'm báyé ẹ jẹ́ báwo ṣe báyé ẹ jẹ́ kọ́lọ̀ báyé wò jẹ́ báyé yín jẹ́ wò ní báwo ni kọ́lọ̀ yẹn ṣe rí báwo ló ṣe rí tí ìbàjẹ́ ọlọ́run tó wà lẹ́yìn mi lónìí níbo ní kí ni bá máa sọ eléyìí tún wá ẹ̀yin lẹ tún sọ gẹ́sẹ̀ sí mi sọ́dílé ní mi ò tiẹ̀ ń rà fún àwọn gbogbo nǹkan tó wà nínú ilé mi mo sanwó ní gbogbo tó lẹ̀ tó wà nínú ilé mi tí bá ti fẹ́ rà máa sanwó ẹ̀mí tí ò bá ti sí máa fọkàn balẹ̀ ó máa dé tówó yorùbá yìí ti dé máa fọkàn balẹ̀ ní. so gbogbo àwọn gbogbo dárúkọ kí òun nínú ẹ̀mí o tó ti yé tàbá ṣe oore fọlára àṣẹ fàjẹrò bí ìdẹ̀bẹ́ ṣe mọ́ torí fún àmì tó bá tiẹ̀ ní ìbọn tó bá fún yàn sí wọ́n lè lo bẹ́ẹ̀ lògbò tí ò sí wọn ṣé wọ́n lògbò ni wọ́n ń tọrọ jẹ ni ṣé ní wọ́n lògbò tó bá bèrè kankan lọ́wọ́ wọn tí wọn ò ní láti fún ẹ bí wọ́n ní gbọ́n wọn ní múlẹ̀ káwọn kò máa tọrọ kiri ni títọrọ ni wọ́n ń wà fún wọn ò dẹ̀ gbé lápá wọn ò gbé lẹ́sẹ̀ agbẹ́ tó ní challenges má bínú òjò dí àwọn agbẹ́ àwọn tó ní challenges bó ṣe ní challenges tó ń sìn olówó wá bá mi ṣe kọ́nà nínú ilé yìí ẹni ò ní challenges ní ìgbà tí ìyá òkè oṣooṣù òkè wá tọrọ owó tó wá yá owó lọ́wọ́ mi àti tó tọrọ ẹ mọ̀ nǹkan ó gbé obìnrin kan wá introduce obìnrin kan fún mi bíra obìnrin yẹn jẹ́ Florence otagbé
ẹ mọ̀ iye sí òjòjò tó fi ń gba abẹ́rẹ́ ńgbà yẹn kí skin ẹ lè máa grow ẹ mọ̀ iye tó fi ń gba abẹ́rẹ́ ní ọ̀sọ̀ọ̀sẹ̀ bí nǹkan kan 50,000 ìgbà yẹn 50,000 ń dàbí $500 ń gbé 50,000 is like $500 torí owó kan so owó ti wọ 100 owó ti wọ 100 owó ti wọ 100 it's more than $500 ló fi ń gba abẹ́rẹ́ ńgbà yẹn tí skin yẹn máa fi wá ṣe kiri gbà tó yá ó pariwo sórí social media ó lóun ní sickness wọ́n lóun ní kíní kan ó yá kidney disease ó yá kíní kan disease ó yá gbádá disease nígbà tó ti lọ gba abẹ́rẹ́ tó ti ṣoge kú skin yẹn máa dán gbòòlà báyìí ní abẹ́rẹ́ ló lọ ń gbà èmi gan nígbà yẹn obìnrin wá sọ pé ẹ̀yin náà máa gba abẹ́rẹ́ mo ní dúdú ni bíbí ò gba abẹ́rẹ́ lórí ẹni tó bá ń dúdú yẹn náà máa gún ọba mọ̀lẹ́bí mi gba abẹ́rẹ́ o bóyá tó bá yẹ pé mo gba abẹ́rẹ́ wọ́n lè ti lọ fi sítẹ̀mù gba nǹkan burúkú sínú ẹ̀jẹ̀ fún mi mo ní mi ò gba abẹ́rẹ́ bí owó ṣe wà lọ́wọ́ mi tó àwọn máa tọrọ owó wọ́n máa pupa wọ́n máa dán láwọ̀ wọ́n máa láwọn olówó wọn ọ̀dẹ̀ níláárí wà láì lọ níláárí àwọn nìkan ní aṣọ bọ́ọ̀lì ìlú ẹ̀jì wà láì tọ̀lá yìí torí ẹni tó bá níláárí ni òògùn ní màá bá yẹ lómi ìjẹ majority of them tó bá rẹ̀ǹtì lé wọn máa láwọn ra lé e kán rí ọkọ ọlọ́kọ tó pé wọn ò ní wọn á tún ká ni ọjọ́ ṣe ti rí mi báyìí mi tí màá rí ṣe rí mi pé kí n lọ tún lé onílé ká mọ́mì ni wọ́n máa bá wọlé tó bá yá wọn máa rí ẹ fí tó bá tọrọ owó lọ́rẹ̀ tó pọ̀ tó ò jẹ́ kán wájẹ wọn lé ẹ ó láwọn kò fẹ́ kán jẹ́ náà láàmú ṣé kò jẹ́ náà láti mímu kí ló dé tẹ̀yìn òrọ̀ lákàn lè jẹ́ nú ẹ̀ bẹ́ẹ̀ nígbà ní múlẹ̀ mo ní bèbí ti ṣẹ́jú few of them ni mo dárúkọ yìí few ṣé èmi tí mo bá kó 500,000 ṣe sílẹ̀ èmi tí mo ra tíkẹ́ẹ̀tì 9 million tí mo wá sí Nàìjíríà tí mo lo 2.5 months ní hòtẹ́ẹ̀l you see there àjò owó tí mo fi sanwó hòtẹ́ẹ̀l yẹn lómi láyé ẹ̀ lọ́jọ́ owó lọ́jọ́ tó ti ń ṣe ayé ṣiṣẹ́ gan kò tí ì rírí ẹlòmíì kò tí ì rírí ní ìdẹ ẹlòmíì dẹ̀dẹ̀rẹ̀ owó tí mo fi ń sọ pé owó yẹn ó dàbí pépà ó dàbí chẹ́ńjì tó pin lọ́dọ̀ ẹlòmíì ni but family yàtọ̀ sí family ayé dẹ̀ yàtọ̀ sáyé mi ò kò fi ara mi pẹ̀lẹ́ ní pọ́ọ̀tì tó bá lọ ní 1,000 lọ́wọ́ ẹlòmíì ní 2,000 tó bá lọ ní 1 million ẹlòmíì ní ó ní 1 billion tó bá lọ ní 1 billion naira ẹlòmíì ní 1 billion àmì oní 1 billion naira ẹlòmíì ní billions dollar ajúra wa lọ ti gbẹ̀dẹ̀ káàdì gómìnà sọ pé ẹni tó bá ní kó má jẹ títẹ̀ ní òde tiẹ̀ tí ìlú ẹ má máa fẹnu ẹ̀gbọ́n pè mí torí pé ẹ bá ìrànlọ́wọ́ wá sọ́dọ̀ mi màá ṣe é tẹ́lẹ̀ tí mo pé lọ́kàn yín ṣe lè fẹ́ jà mí lólè ẹ wá ní mo ń ṣe pé fún yín ṣé ọ̀rọ̀ yín gbàdúrà mi ẹni bá ti yẹ gbàdúrà máa gbà fún yín bá tẹ̀ yẹ fẹ́ pé a máa ṣe é fún yín. ìyẹn bó ṣe jẹ́ lẹ́yìn yẹn jẹ́ kí n ojú ẹ̀ sórí mídíà mi títí dọ̀la tí tẹ́mi bá gbé sórí ibẹ̀ yẹn sí nobody can tell me that èmi Bọ́lá o Tolú ṣèbí picture bèbí yẹn wà lórí ẹ̀yìn àbúkò tí lórí fóònù Adona which of the words of this one tí mo ń lo àbúrò bá ti picture rẹ̀ ìyẹn gba 1,000 nísìnyí ẹ má gbọ́ 1,000 tẹ́lẹ̀ yẹn gbà ṣé gbogbo àwọn Nigerians yìí àti gbogbo àwọn tó kó sí wàhálà gbogbo pátá náà wà ní trouble báyìí òun náà ó wà lọ introduce àwọn òyìnbó ìyẹn Adona tí mo ń sọ̀rọ̀ ẹ̀ lẹ́ẹ̀kan tó gba $1,000 and ṣéèkì lọ́wọ́ ọmọ mi ó wà lọ introduce kìíní tí wọ́n introduce sí yẹn ó introduce ẹ̀ sí àwọn ọ̀pọ̀lọpọ̀ òyìnbó ẹni tó kó $30,000 sílẹ̀ nínú wọn owó tí wọ́n dẹ̀ ní owó iṣẹ́ tó ń ṣe ní Canada ní títí wọn ẹlòmíì lọ empty savings ẹ̀ tó kọ́ sọ pé bẹ́ẹ̀ máa ṣe business you understand ó wà ní trouble yẹn pàtó yánsì mo ní mo pọ̀ bí ibẹ̀ pé kó máa lọ kò rí kó sílẹ̀ pọ̀ kò ní ìgbéka má rí fáàsì o and now let me talk about àwọn tí mo gbé lọ sí station ìkan nínú wọn ọ̀tí àwọn yẹn wọ́n ti ẹ̀ parọ́ wọn láwọn máa mú pé ẹ̀ sí rèé
ta ló ṣe ẹ̀sìn wo àwọn èèyàn jà mí lólè wọn ò rí àwọn bí ẹ̀sìn èmi rí wọn bí ẹni tó ní mental issue. Ìkan nínú àwọn màmá yẹn sọ pé wọ́n wá fi wọ̀n òun pé èmi kọ́ mo sọ pé mo kú lówó rí mo wá béèrè lánàá ilé ìwé sí mo wá ní màmá ẹ gbọ́ ẹ sọ tòótọ́ kábàlì sẹ́sọ ó ní mo ní sẹ́mi ìfún yín lówó ó ní mo ń fún un pọ̀ lánàá yẹn ó kọ́kọ́ dà sí rọ̀ pé ìtọ́ òun rí nìyẹn mo sọ pé mo ń fún un lówó òun tún béèrè owó lọ́wọ́ mi kó fi máa tajà òun dẹ̀ sọ pé rọ́dẹ̀ mi babaláwo ni mo bá mọ̀ mú ní èmi ní nǹkan tí ẹ béèrè tó jẹ́ pé tí mo tún ti fún yín ó ṣàní ìdíkọ̀ wọ́n lẹ̀ kọ́ kọ gbogbo nǹkan wọn ò rí nǹkan kan kọ́ pa wọn. Mi ìmọ̀ nǹkan tí wọ́n lè sọ lẹ́yìn o kọ́ wọ́n lọ́pàá o ṣùgbọ́n mo sọ ẹni tí wọ́n bá sọ lẹ́yìn tí wọ́n lè kọ́ sí statement bàbá ńlá irọ́ ni wọ́n kàn wà wà lónìí gbogbo wọn máa náwó síra wọn wà ládùúgbò ká má lè jàǹbá ní ṣé mi jẹ́ gọ́ọ̀mẹ̀ntì ni àmọ́ jẹ́ kánsẹ́là àmọ́ jẹ́ chairman ni wọ́n tọ̀ sí lórúkọ ká má máa jàǹbá níbi ní Canada kò sẹ́ni tó máa bá mi sọ pé ẹ ń wọ́n sí good to them tí n bá lọ ra bàtà tí n bá ní nǹkan nínú ilé ìwé tó fẹ́ lọ fi tọrọ ẹgbẹ́ níbi tó bá wà less privilege sí mi wọ́n máa bèèrè lọ́wọ́ mi pé thank you Canada gọ́ọ̀mẹ̀ntì máa fi sọ pé kí ló dé mo fẹ́ máa responsible fún business yóò ṣe tèmi because ìjọba ló yẹ kó ṣe but it has been in our system láti máa fúnyàn ní ìbò ilé ẹ̀dọ̀ bí ìbàjẹ́ àbí kí n kò gbé sílé kí n kó máa wúlò ọtí bíbà ni wọ́n máa tọ́ máa gbà tó máa fún máa fagídí sí kò sí nǹkan tẹ́ tó bá ti ṣòro fún tí ò bá ti mọ̀ bí o lè kó ẹlẹ́ṣà rẹ̀ bí ẹni tó lè ń jà ìrìn kọ́lọ̀ ń jọ kó má fi lè ara àti ẹ̀mí kó má fi jà ẹ̀ kó má fi jà ọmọ mi kó má fi jà olólùfẹ́ mi kó má fi jà ẹ̀ o gbogbo ẹni tó bá ti fẹ́ mi fẹ́rẹ̀ kò lè ara àtẹ̀mí kò ní jà wá o àdè ní ṣòro fúnkà o àní ṣòro fúnkà o àní ṣòro fúnkà o torí tó bá ṣòro fúnkà ìwọ nìkan máa pa o tó bá ṣòro fúnkà ìwọ nìkan máa dojú ìjà kọ o it's very very difficult for you to help people who actually mean and bad in society. Wọn ọ̀dẹ̀ ní label people dey máa ń sọ criminal and the wicked people don't have label they pretend white they pretend perfect ni o tí wọ́n bá parí nation wọn máa tó para wọn pé ẹ̀ka ni wọn. Etí mo ń sọ inú yẹ kí n ti mú bọ̀ wọ́n gbà tí bá jókòó jẹ́jẹ́ tẹ́lẹ̀ kan pé ó rẹ pé mi ìmọ̀ ẹ́ ní akọ́kọ́já yíká ni mo pa kí ló dé tó jẹ́ cdk ẹ̀ tán ní kí wọ́n patronize wọn kí ló dé tó jẹ́ ẹni tí ó lóun mọ̀ mí tó dẹ̀ máa fún mi dáadáa tó máa tún tẹ́tì láì gbé wọn gbẹ́rù ẹ lè rí wọn ẹ lè rí celebrate kẹ máa rí fọ ẹ lè rí neatness celebrate Nigeria ní Yorùbá especially ẹ lè rí wọn kẹ máa rí fọ ẹ lè rí wọn kẹ máa rí killer ẹ lè rí kẹ máa rí killing ìṣọ̀rá nílẹ̀ ẹ lè rí wọn kẹ máa rí ritualist ẹ lè rí wọn kẹ máa rí aṣẹ́wó dídálérú gbígbà àkọjẹ́ wọn ò lè pè wọ́n síbi tí nǹkan ti ń tò kíbẹ̀ má padà dàrú ṣé na life be that ṣe celebrate náà dẹ̀ nìyẹn ṣá àwọn celebrate ẹ pẹ̀lẹ́ celebrate ló ń pààyàn bó o mú wọn ní god son bó o mú wọn ní god daughter wọ́n ṣe máa pa ẹni wọ́n ṣe máa gbẹ̀mí ẹni wọ́n mú àwọn celebrate yẹn bẹ́ẹ̀ ni wọ́n bá ti tó tẹ̀ tó fẹ́ ọ́fà ìlú báyìí ẹni tó bá close mọ́ ọmọ yẹn ìwọ tó ti dáadáa fún ẹni wọn ní kọlọ́ wọn torí bẹ́ẹ̀ ni ò close mọ́ ìka ènìyàn mọ́ kò lè sẹ́ni tó lè fi ní ṣètò ayé ìwọ tó bá sọ ìwọ ni kúkàn kì í ṣe èmi wọn ò lè fi ní ṣètò ayé torí mi ìdílé nínú ẹ̀ ìwọ lè fi fẹ́mi lẹ́ràn gbọ́ rẹ̀ àmọ́ tó bí mi kò lè fi ní ṣètò ayé bí ìfọwọ́ ṣètò ní ìsínú ẹgbẹ́ tó ń fèèyàn ṣètò I don't believe in it. So ìyẹn bí ó ṣe jẹ́ so ẹ̀yẹ ẹni tó pè mí ẹ̀kọ́ kọ̀ fi system tó pè padà ni ó ní mo sọ̀rọ̀ sóba ọ̀rọ̀ owó ló sọ mi ò sọ̀rọ̀ sí mákànlélé ní kàn wọ̀ ọmọ mi wọ́lọ́ ìgbà táwọn wọlé lẹ́kọ̀ọ́ tó ń fún mi ṣé mo sọ̀rọ̀ sẹ́ni yẹn mi ò mọ̀ rí báyìí gbogbo wọn ó ti tòrò òun náà ti tòrí ẹ̀ báyìí wọ́n ti lọ ṣe ìdìbò wọn sí flat gbogbo wọn ti lọ ṣe ìdìbò orí wọn sí flat sódà wọn ní mọ̀ wọn ó ti sọ pé tán bá wá mú tọ́lọ́pàá bá wá mú báyìí ní tó ṣẹlẹ̀ ní pé ìwọ ló máa gbà ń lẹ̀ ẹ̀rọ ló máa kú sí ọlọ́run lẹ́yìn ẹ̀kọ́ tó máa gbà ń kó òṣùwà àgbójú ẹ̀kọ́ ló ṣe mú gbogbo wọn ṣé mo máa da lóhùn ni akọ̀rẹ́rìn nígbà tó yá ló ní ọmọ ẹ̀dẹ̀ fáyín o ọ̀tí ẹ̀rẹ́ kó dẹ̀ ní ìyá ìlú ó sọ gan ó ti sọ ń jẹ́ ẹ̀rí pé èmi kọ́ mo bí ọmọ yẹn gan pé bóyá mo lọ ṣe surrogacy ẹ̀dẹ̀ máa ti rí by our nose by our kọ́mọ mi ṣe rí tó straight ẹ̀ bí mo ṣe rí nìyẹn ọtọ́ pọ̀ ṣẹlẹ̀ ní pé mo sanra jùlọ kékeré bí mo ṣe rí kọ́mọ mi ṣe rí tó straight bí mo ṣe rí náà nìyẹn so kò dẹ̀ sẹ́ni tó máa rọ́ọ̀mù mi sí tó máa mọ̀ pé inú mi ló mú ó mú ẹnu àwọn fámìlì bàbá ẹ̀ tẹ́ bá tún rí bàbá ẹ̀
you will know anybody tó bá mọ̀ wọ́n tó bá ti ní picture òun àti bàbá ẹ̀ wọ́n máa mọ̀ ipò wọn dàbí fún ìsìn kọ́lọ̀ òun kò jọ kó bá mi fún lẹ́mìí fún àtàlàfíà ayé tí wọn ò jẹ́ kí bàbá ẹ̀ lò láì kọ́lọ̀ bá mi á àjẹ̀bọ́ sí ọ ó lẹ́mìí kó ṣe dáadáa láyé ó kàn lè má ṣe kàn fọ́mọ lọ́mọ kó wá rò pé kíní a máa sọ pé ó ń ba ayé èèyàn jẹ́ ẹni tó bá ti dóò fẹ́ ba ayé èèyàn jẹ́ ni máa ba ayé èèyàn mo jókòó sí Canada Lizzy Anjorin pa irọ́ fún mi pé àjálẹ̀ wà bímọ àti ìṣòro àjálẹ̀ wọ́n fẹ́ máa gbé sórí ilé ìwájú ní kí n máa rántí tí máa fi lọ ní ogún ọdún gbóná wà láìtàlá ní ogún ọdún ó ń gbóná gbogbo ọ̀rọ̀ tó sọ mọ́ èmi nílùú Canada ni wọ́n investigate àti ní America investigate wọ́n tọ́jú mo kí gbé bí ọmọdé ìwọ wá wọ́n dẹ̀ rí pé gbogbo tẹ̀ sọ irọ́ lẹ pa ẹ̀yin wá tẹ́ jẹ́ tó tó fẹ́ bẹ̀rẹ̀ ọmọ ní kílínà wọ́n wá dẹ́nẹ̀ jẹ́ ń sá kàbàkàbà ẹ̀ ń sá kàbàkàbàkàbàkàbàkàbà ẹ fẹ́ máa tún rèétí ogun ọjọ́ pípẹ́ yẹn ní sọ̀rọ̀ àbí kí balẹ̀ máa rán yẹn má bàa ráyè lọ sí irọ́ lẹ pa irọ́ lẹ pa bó bá kó òkú tó kàn ìsàlẹ̀ gbogbo ìtẹ̀lẹ́ fẹ́ máa trọ́pù ayé mi the Lord will give you trouble that is more than your capacity ìṣòro tẹ́ ẹ̀ nílé èrò láyé tó máa ju ipá àtàgbára yín lọ tẹ́ ẹ̀ nílé èrò ọlọ́run á dìde yín lórí èmi kọ́ ló lóògùn ẹ̀yin lẹ́nu ìṣòro ẹ̀yin lẹ́nu wàhálà àbí tẹ̀sán ọmọ mi ló lóògùn so gbogbo tásìsì mi tẹ́fẹ́ máa rán wọn rífra so that wọ́n lè máa parade ní police station yẹn ẹ̀yin lẹ́nu ìṣòro yẹn when it is time mo mọ ọkọ tí máa ṣe èmi mo máa ń lọ ọlọ́pàá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ when it is time ni. owó tí òṣòdì ògbé yá lọ́wọ́ mi tó san yàtọ̀ sí ètí mo fún mo wá débi patí níjọ́ náà owó tó yá lọ́wọ́ mi ti bèrè lọ́wọ́ ẹ̀ ó tún débi patí mo tún lọ́ọ̀ṣì owó mo tún lọ́ọ̀ṣì kétẹ̀tì fún kétẹ̀tì olóòfin ṣe lọ́ọ̀ṣì jẹ́ olóòfin yìí ṣe woman of the day mo lọ́ọ̀ṣì ẹ̀kú tán ìyá ẹ̀ àtàbúrò tó tẹ̀lé tó sọ pé owó tí mo fún yẹn kéré ìyẹn ni nínú yín ṣẹlẹ̀ ní kọ́tọ́mù fi tàbí bàbá nínú yín ni ò ṣe kówó jáde láti ẹ̀fẹ̀ ló fi jẹ́ kó ṣe ìwà sọ́dọ̀ mi láti wá gba owó kó tó lè ṣe ọkọ tó fẹ́ ọkọ ẹ̀ ò ṣe lè ẹ̀bẹ̀ tó bá yá gbà ní wọn máa tọ́ ẹ gbogbo nǹkan tó tí kò tí yẹn náà lè jọ pẹ̀lú ni ẹ̀yin ò ṣe é ṣe kọ́kọ́ tí ń tẹ̀ ní ìkọ̀kọ̀ láyé bàjẹ́ gbogbo òfin tó ń sọ pé wọ́n ṣe yẹn kì í ṣe ti tèmi ọjọ́ tó wọ́n ti parí ẹ̀ tó ń lọ gbogbo ọjọ́ ta ti rò láti ọjọ́ ká lọ sí station eléyìí àwọn ọmọ kéékèèké ẹgbẹ́ mi mọ̀ ẹgbẹ́ máa lò wọ́n àwọn ẹgbẹ́ máa lò láti wọ́n máa da ayé wọn láàmú ó ti yé ètò ìlú mi yẹn ọjọ́ tiẹ̀ ọjọ́ ẹ̀dínkàn lónìí ọjọ́ ẹ̀dínkàn lónìí tó máa kó dẹ̀ ní kí iṣẹ́ tó máa bí fún mi nìkan á wá sẹ́nu àbí òun gbé mẹ́rin lọ́rọ́ géètì ló máa wá á máa nítorí pé á máa háàtì lọ́dà ìpò òun nǹkan á máa háàtì lọ́dà ìpò òun nǹkan yó. jẹ wọn lówó báwo wá sí èmi mo tún máa fún wọn èyí tó sọ̀kò sínú lẹ́ńdọ̀ yẹn ó dé ń jẹ́ yẹn ó fẹ́ mú nǹkan mo ní owó tèmi wọn fi bí mò gbogbo ìgbà tó sọ ní sí pé ó ní ìdí àṣìṣà bíi ṣọ́ọ̀bù bíi skul iye tèmi ní mo ní ó dẹ̀ ní kó bàbá ti ṣe sílẹ̀ àwọn èèyàn máa pè é tó bá pè àwọn celebrate yẹn sí wọn ò lè dídì fún àwọn èèyàn lówó àwọn èèyàn tó ń fún àwọn èèyàn lówó kò ṣe celebrate báyà tó lè làwọn ń jà people who are giving in this nation they are not celebrating what Kenya ní America àwọn celebrate America fún wọn lówó wọ́n ń ṣe dáadáa wọ́n máa gbé àwọn bàbá arúgbó wọn wá sórí títì báyìí tí àwọn èèyàn kan tó máa fẹ́ pé fáǹsì wa lẹ jẹ́ o ajẹ́ fáǹsì yín o aláìsí yín ni o àwọn ọmọ máa dáwó ẹ̀yìn á máa gbọ́ ṣókiri ẹ máa jẹ bí gbọ́ngbọ̀n ẹ máa ṣòṣì bí ẹrù oníwo ẹ fi máa ní káwọn èèyàn máa gbà yé lẹ́yìn bá jà wọ́n ló lè tàn ẹ máa aṣọ tẹ máa lọ rán ẹ máa lọ yáṣọ nínú bí wọ́n ti máa ń yá aṣọ wọ̀ ní Nàìjíríà ẹ máa lọ máa rẹ́ǹtì àwọn èèyàn wọ̀ ẹ máa fi abọ́tò ẹ máa di gbogbo Snapchat ẹ máa di sórí social media ẹ ń gbé àtọ́rùn tí bá jẹ́ láìpẹ́ bẹ́ẹ̀ máa gbé nìyẹn fine ọ̀tẹ̀ ẹ máa tún jẹ́ kéèyàn let me be ẹ lọ choose another person it's been a long time mo ṣe adúlọ́ owó tí mo fi promote my life ó jalè láti ẹ nothing tí wọ́n ṣe sí ọmọdé yín jà àgbà yín jalè kí ló dé tó bá yá wọn sí pé ó wà áṣìí so you abusing me now pẹ̀lú ohun tó lè bẹ́yẹn tó lè fẹ́ pé ẹrù wá fún mi mo dẹ̀ patronize nínú owó tèmi san fún company yẹn náà ti sanwó fún ìwọ lórí burúkú tó wá ń tẹ́sì mi yẹn ó wá ní ohun tèmi fi sọ̀rọ̀
lọ́wọ́ mi ni wọ́n máa fún ẹ tó pẹ́ nígbà ìjẹ́ kó tó jata mi tó wá padà wá lóò máa fún mi àti wọ́n máa ṣèkà fún mi ọlọ́run máa ṣèkà fún ẹ fúnra rẹ ọlọ́run fúnra rẹ máa dẹ gbogbo ọlọ́run máa dà ní lágbòmù ọlọ́run máa dà gbàgbára yín jẹ́ ọlọ́run ẹlẹ́dàá ní bàbá mi tó tún tì í torí mi ṣèkà fẹ́ ní bọ́ọ̀dì ó sọ fún wa ní ó sọ fún ọmọ mi níjọ́ yẹn lọ́jọ́ yẹn wípé ọlọ́run jọ ẹ́ kó jáde fún àwọn wá láti kọ́ ẹ ní lesson of your life. Mo dẹ̀ ọ́dà online ni àwọn tó dẹ̀ suggest gbogbo platform yẹn fún mi tó ń represent wọn Ọdúnládé Adékọ́lá àti ti méjì Latif ti méjì ọlá ti méjì ọkọ̀ bíi pé yẹn àti èyí tó jẹ́ ọ̀rẹ́ Mohbad wọ́n sọ pé Mohbad wà lọ́wọ́ ẹ̀ tí ò sọ kankan tó jẹ́ bí Ọ̀yọ́ Kwara state ni Abíọ́lá kìnnìkan Cute Abíọ́lá ẹ̀yin ló sọ jẹ́sẹ̀ gbogbo yín kẹ̀dẹ̀rẹ́ ni wọ́n criminal case of the other ni wọ́n fi mú yín ẹni tí ó wà ní Canada either wọ́n personate yín ni or ó jẹ́ written your name your name and picture wọ́n ti fi ṣáàtì èèyàn ìpè tẹ̀ kọ́ sí mi tó ti dúpù mi so tí bá tún lọ sílùú òyìnbó náà ẹ bá pẹ́ àwà ń bẹ̀ ẹ gbogbo ọ̀nà tó gbẹ̀lẹ̀ wọ́n ti mú fóònù wá blue app sí ti wà nǹkan tẹ́yìn lè ṣe ń bẹ̀ ni pé kẹ́ máa fraud kẹ́ máa bá yé àwọn òyìnbó káàkiri kẹ́ máa hide other platform kẹ́ máa hide other orúkọ káàkiri please let me be I'm not disturbing anybody nobody must disturb me because so far ẹ bá ṣe ń disturb me èpè lára ni mama fi ṣe ni mama mi ní dárúkọ èèyàn specifically I will be cursing seriously on any man or woman that want to ruin me that want to destroy my daughter too with all the good thing little thing mo ti ṣe nínú ayé tẹ́mi ò tí ì lè náà ṣe rẹ̀ fún mi màá wá ṣe oore tẹ́ máa lẹ́fẹ́ máa fi ibi sán fún mi bíbélì sọ o bí ò sọ gan èmi tún sọ ni pé ẹni tá bá ti ṣe oore fún tó bá fi ibi sán bí òní kò náà yẹ o so all of you tó máa ṣe oore fún tẹ́ máa ṣèkà fún wa ní orílẹ̀-èdè tẹ́ máa ṣèkà ẹ̀ ń fa ibi sí orílẹ̀-èdè wa ni you are causing commotion and trouble in our system ẹ fẹ́ kíbi kúrò lórílẹ̀-èdè wa ni èèyàn kì í ṣe oore fún yàn náà kó máa fi ibi sàn kí wá ní kíbi máa wà kó má wà lórílẹ̀-èdè bẹ́ẹ̀ kóríṣiríṣi nǹkan burúkú má máa jẹ ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀ kí ló dé tí àwọn àti ẹ̀yìn ogun jà ó yọ ní ogun jà ní ọ̀bàjẹ́ ìbẹ̀rẹ̀ oníṣẹ́ ló máa fi ọmọ jẹ́ ìyẹn bó ṣe jẹ́ o lórí tí ló sọ̀rọ̀ ẹ̀dá bí náà òkun lórí ẹ̀jẹ̀ òdìbò lè mọ́ gbogbo ẹ̀yin ọlọ́pàá Nàìjíríà tẹ ṣòpọ́ọ̀tì kò ní bàjẹ́ fún yín o ọba wa ẹgbẹ́ tó kù God bless you sá gbogbo ẹ̀yin yọ́n ṣàpẹ́jẹsẹ̀ wọṣẹ́ ẹ̀mí jábọ̀ o ẹ̀mí ṣọ́kú o gbogbo ẹ̀yin tẹ̀ ń fight gbogbo crime yìí Ọlọ́run jọ abáníjà ogun náà o Ọlọ́run ní fi yín sílẹ̀ o ẹni tẹ́mi ẹ̀ bá dẹ̀ ti bọ́ sójú ogun ẹlẹ́dàá ṣẹ̀dá bá mi tó ti àwọn ẹbí àti àwọn olólùfẹ́ wọn because when you fight criminals èmi I know it they will fight you criminals are the most dangerous deadly legion criminals àwọn ní the most deadly legion they want to continue their crime they never want to be caught they want to they ruin and destroy all gbogbo òfin tó bá wà ní ṣe ti yé so pẹ̀lẹ́ bí i ṣé kó máa ní mọ́tò oh ní náà kò jẹ́ àwọn ọmọ ìlú ẹ̀. Anybody who has gbógun tì mí tó ń block view mi tó ń block progress mi tó ń block success mi that person is actually a killer is a terrorist so don't fight me again okay if you are not a terrorist stop fighting me because I say no to killing and terrorists. àwọn ìwà burúkú tẹ̀ ní burúkú tẹ̀ ṣe ń ba ayé lọ bẹ́ẹ̀ wọ́n máa ṣe bẹ́ẹ̀ iṣẹ́ ìdílé ìgbàlúwẹ̀ àfihàn àǹfààní tí ò fẹ́ fún mi tàkọjá lórí o. Yes, lastly,
Lastly, the phone number, I mean, phone number. Where is my phone? You are charging me well. Bámi yẹn ni mo fẹ́ pé bọ̀bọ̀ yẹn gé tó yẹ kó lóun máa sẹ́ni kóòtù tí ó sẹ́ni kóòtù sí wa lẹ́nu. Ẹ jọ̀ọ́ o, Nigeria government ṣègbè ẹni tí ó gbé NEPA mítà mi wá, wọ́n ti gbé mítà mi wá o. Wọ́n dẹ̀ ṣe wọ́n dẹ̀ connect, mo ti ná hell of money. On this, wọn ò tí ì wá fún mi ní iná wọnú ẹ̀ kò gbéná jáde o. Ó lò máa pè mí lónìí láti fún mi kóòdù yẹn láti àti béètì ẹ̀. Kò pè mí o, mi ò tún mọ̀ nǹkan tí mi ò mẹ́ni tó ń pè wọ́n o. Ẹjọ́ ẹ sọ fún wọn kán sọ mí lẹ̀ o. Ẹ sọ fún wọn kán sọ mí lẹ̀ kí wọ́n wá bá mi ṣe o. 350,000 ni mo san o. Lẹ́yìn 350,000 I paid wáyà, gbogbo wáyà tó ń rà, gbogbo wáyà yẹn tí a rà lánàá it's about 50 or 50 something. Owó tí mo san fún wọn is about, let's say 25. So ti yẹ yín, so mo no more than 80,000 just to connect it to connect the meter. And up till now the meter is not ó gbé iná wọlé inú ẹ̀ kò gbé iná jáde. Wọ́n connect ẹ̀ lókè wọ́n tó yá ó sọ wípé ó ní ìdí kóòdù ni pé kóòdù yẹn ló máa jẹ́ kó lè ṣiṣẹ́. Àtàárọ̀ sí mo ti ń pè ó switch off number ẹ̀ wọ́n ní kó switch off ni. Epo ni mò ń lò báyìí o, epo ni mò ń lò o, petrol ni mò ń lò láti sìn o, láti jọ yìí o, petrol ni o, ó dẹ̀ wọ́n, petrol ni mò ń lò o. Mi ò mọ bí àwọn èèyàn ṣe máa command mi tó wọ́n máa sọ nǹkan tí máa ṣe fún mi. Ẹ jọ̀ọ́ ẹ sọ fún wọn kán wá bá mi connect ẹ̀ kó sanwó ni o. Tí àwọn bá tún gbowó ròyìn ó lè jẹ́ kó lè pọ̀ lójú o. Epo ni mò ń lò o, epo ni mò ń lò o, tó wọ́n máa dictate fún mi.
like another. No. Something happened, but it wasn't real. It means focus. It means focus. Bring it now. Okay. Because guys don't want to use it. Hello, látàrọ kí ló dé tó fún mi kò tó fi mo fi pè tó dẹ̀ dáhùn. Hello. 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 Hello, kí ló tó sọ̀rọ̀ náà? Hello. Hello. Ẹ̀ka tó wò ló ń ṣe mítà tó connect kò ṣiṣẹ́ náà kò ṣiṣẹ́ ó dẹ̀ sọ lánàá pé tó bá ti di léèní o epo ni mo ń lò lásán náà àmì láti ọjọ́ yẹn ó dẹ̀ tó bá ti di léèní o ibo máa pè mí o tó bá ti di láàárọ̀ o this is ìrọ̀lẹ́ tó ti lẹ̀ náà this is to fall. Ṣé kí gbé dára mi ò gbọ́ dára kí ló sọ? Okay. Ṣé o máa sẹ́ẹ̀dì ẹ̀ lẹ́nu ṣá? Ṣé tó bá dẹ̀ fi Yes. Mo rí sí nínú gbogbo owó tí a san lánàá wọ́n sọ pé wọ́n dá padà bá tí à ń bọ̀ nínú lẹ́sìn tó ló wà ní dá àládà tẹ́mi wọ́n fún mi ní àládà láti UBA wípé wọ́n san owó kò ní ìmọ̀ bóyá torí wọ́n ti rí pé iṣẹ́ tó ṣe kò tí ì ṣiṣẹ́ tó àrùn mẹ́ta ò ti ṣiṣẹ́ bóyá ọlọ́run ni so ọ̀pọ̀ tó bá ti ṣe tó bá sẹ́ni kò sí sí I will forward it back to you alright òun dà tó lù jẹ́ ká rí kó má dàbí ṣùgbọ́n ok wọ́n ti send ẹ̀ padà tó bá ti send ẹ̀ sí mi báyìí I'll forward owó yẹn sí ẹ ṣùgbọ́n thank you. Continue. No. Você. Kò sí nǹkan tó ń kí ìsọ̀gbọ́n torí pé wọ́n fẹ́ internally táwọn táyà bá ti fẹ́ ṣe fún mi tó bá ti dàdé wọn lórí kò sí nǹkan tó wọ́n ní sọ fún mi wọ́n lè lò sólẹ̀ jẹ́ wọ́n lè láìpẹ́ lórí àwọn ìka èèyàn kì í ṣe bíbélì kan sọ fún wa ìdí tá a máa fi ń dá àwọn ìka èèyàn mọ̀ láyé àwọn èèyàn tó bá dore fún kófìsán ara ẹ̀mí èṣù ni èmìrè ni wọ́n àjẹni wọn kéèyàn máa dédé wá ìṣubú èèyàn tí ò lè ṣẹ́ àjẹni wọn èmìrè ni wọn. ọmọ yẹn bí mo ṣe sanwó cdk yẹn tán lọ́jọ́ yẹn báyìí mo kọ̀ pé àwọn tó ń pè mí lójú méjèèjì mo kọ̀ pé mo kò wọ́n mi kọ̀ fìdí nàìjíríà ẹni ọlọ́pàá ẹkú jẹ́ o ọlọ́pàá gidi wà àwọn ọlọ́pàá burúkú rẹ̀ wà bọ́ọ̀tù tó bá fẹ́ ṣe dáadáa fún àwọn kan wà tó rẹ́dì láti bá ti àwọn ọlọ́pàá yẹn lọ́jẹ́ nàìjíríà iṣẹ́ gidi níjọba bí pásítọ̀ tí tó fẹ́ gbàdúrà fún wèrè ni kò ní díjú wà láìsàlàyé ó má lọ bí ó ní ọ̀rọ̀ ìjọba àti àwọn kírímìnà nàìjíríà o wọ́n kọjá dáadáa o I'm telling you àdúgbò ọ̀dẹ̀ ní fẹ́ gbọ́
ẹni tó rán gbá dẹ̀ máa tó fún ẹ pé òun rà á. ìkan wà tó lọ́wọ́ ní tó wẹ̀ ọmọ fífi kékeré yẹn wá àlọ́ lè máa bá yẹn wọ̀ no òun lè ṣe sí àwọn ènìyàn. ó lè ṣe ó ní ìtọ́ máa ń lẹ̀ ní ọjọ́ sílẹ̀ èlò ìlú èlò ìlú jẹ́ òbí ṣe ìlú jet polish a máa kọ́kọ́ lo èyí tó ń ṣe fún yẹn ok ádàbí àgbà yìí ádàbí french tea ok yóò máa ń dàbí french tea ọdún french tea yìí tí ò wò lórí òǹkó ti wà ní ìjẹ̀bú ní ìpínlẹ̀ ìlàjọ tó wò ẹbí rẹ̀ ìjẹ̀bú kí ló ṣẹlẹ̀ ó tí ì jẹun ó ń fọwọ́ dínú wọ́n lọ́wọ́ àgbẹ̀gbẹ̀ ẹ̀jẹ̀ àbí kò jẹ ráìsì you don't do that today Sarah ó tí ìjọ látàrọ ọdẹ ń sọ pé inú ṣe who are you kí ló dé mọ̀sáìkì ok ṣe bread àbí kò mú kí ló ṣe nínú kí ló jẹ tí bá ti bẹ̀sẹ̀ wá sọ̀rọ̀ torí ṣe wọ́n pé Christian mighty wá ìsinmi bọ̀bí áńgẹ́lì rẹ̀ ti wí ní àárín ọ̀tá ló wà máa ṣe láti don't answer me bó ṣe ń dá mi lóò tó ọ̀dà mi lóò bákan bákan you tell me whatever that's happening to you nobody won't project anything from anywhere I send you back to them I know why I'm asking you òní òfin lọ́la ní ara ẹ̀ tell me whatever that any spirit tó bá ń ní tell me my project my dá padà after I will go back to the sender don't tell me that you tell me later tell me later about it. Kí ló ń ṣe báyìí? Ok, ó yẹ oúnjẹ tó jẹ lánàá rẹ̀ ló jẹ́ kó lọ ló pọ̀ jù. Eléyìí ló ok ṣé kò ní òkò wù kò ṣe ṣèkò ní pọ́ìn. Ó lọ orí ọ̀pọ̀ mi. No, ẹgbẹ́ yẹn ṣe kò ṣàkó. Ẹ jẹ́ bá mi hẹ́pù Deborah o. Ẹ jẹ́ ọlẹ́ bá mi hẹ́pù Deborah o. Ẹ jẹ́ bá mi hẹ́pù Deborah o. Deborah is hard working. Ó ti ní accident ọ̀kadà ó ti fẹ́ parí ọ̀tá ẹ̀jẹ̀ parí ẹ̀ ò ní bàjẹ́ láéláé o ire ní tayé ẹ̀ ò ire ní tiẹ̀ o Deborah orúkọ òkè ayé ò ní bàjẹ́ o Ọlọ́run ló fi máa délẹ̀ lérí ẹ̀ lọ́dọ̀ mi o gbogbo tó nílẹ̀ fún mẹ́jọ níṣẹ́ lọ́dọ̀ máa fi ṣe bí mo ṣe kú ìṣẹ́ fún mẹ́rin bí màá fọ́jọ́ àwọn àjọyọ̀ fún mi àti ọ̀rọ̀ ìwà láti wọ́ọ̀kì sórí bó ṣe wà mẹ́rin sí gbogbo jẹ́ tèmi wo àbádọ́ yẹn òun ṣiṣẹ́ tiẹ̀ ni ẹ̀sáàmù ẹ̀ ojú ìparí ẹ̀ ní bó ti parí ẹ̀ èyí kọ́ ni tẹ́kùn wáyé ìdìbò àbọ̀là yes táìmù ti ẹ̀ nìyẹn yà go and you go don't worry everything no welcome back against each other okay you are staying here because I will call you we call them check it mo fẹ́ wo wọ́n dà wo wọ́n dà comment mo fẹ́ wo comment tó kọ̀ tó wà mẹ́rin open it for me let me read it yes open it under the comments I want to read the comments kéèyàn tó fẹ́ gbé ìwọ̀n wá fún yàn ó tún wá di pé wọ́n sọ pé tó bá jáde àwọn bá ṣú ẹ̀ ní lẹ́sìn ayé ẹ̀ ní ọjọ́ yìí ìdí ìdúró ẹ̀ nìyẹn
ìlú ẹ̀ ní kọ́lọ̀ kó máa ṣọ́ wa ní o wọ́n fẹ́ sọ orílẹ̀-èdè mi wọ́n fẹ́ sọ nàìjíríà di èèwọ̀ fún mi ìlú ẹ̀ka. àwọn ọmọ wájà ní ilé ògbà òmùgbà ẹni gbogbo ilé bílíìfù ní gbogbo fújìdì ẹ̀yin ẹbí mílẹ̀ kẹ́ máa ṣàṣẹ yín lókèrè ẹ má dààmú mi ẹ má bẹ́ẹ̀ níbọ̀dì kó dààmú mi ẹ má bàa sọ pàgbára yín ló jẹ́ you are fighting with your good terrorist group ẹ wà nígboro àwọn ọkọ̀ tó wà nínú igbó ni wọ́n bá fa wèrè yẹn ẹ̀yin ìgboro náà wọ́n máa bá yín fa òjẹ́ ìbáwọ̀ lójú wa. Somebody said, when are you going back to Canada? Said, why all of you are bothered? You want me to go back to Canada? Am I kilo point? What? No, they tell me threats. What is your business with me going back to Canada? Okay. Your plan is perfect. Baby, you know it's amazing. Why are you ordering her to go back to Canada? Why are you ordering her to go back to Canada? Wọ́n ní ayé àwọn èèyàn pété ti bàjẹ́ sí wọ́n yìí. Okay, life bẹ́gibẹ́gi nínú bunch of thieves. They are still begging today. What a shame. Oluomo is even tired of them. You see? You want guys to, I'm okay, you want it to amaze me. Are you okay? Adolami, good afternoon. Please, I beg you, in the name of God. Please, I really need assistance. Àwọn kan wà lórí social media lọ́dọ̀ pé celebrate ni wọn o they have a lot of fake accounts they be begging up and down pé they are hungry then they will some send gbogbo àkáǹtì ẹ̀ka tí wọ́n máa gbé wọ́n máa fowó sí àkáǹtì alákáǹtì wọ́n fi ń gbowó yẹn ẹ̀ nínú fún àwọn olórí celebrate náà wà tó ń ṣe bẹ́ẹ̀ ní social media. eléyìí orúkọ eléyìí jẹ́ ní akéwì Ọlámídé àríkẹ́ àdé ẹtún orúkọ tó ń jẹ́ ṣó ó forúkọ ẹ̀mí Ọlámídé máa gbọ́ ó forúkọ ẹ̀mí Ọlámídé ó ní akéwì Ọlámídé àríkẹ́ àdé ó tún pe ẹ̀mí àríkẹ́ àdé àríkẹ́ báwo àríkẹ́ tó tọrọ owó akéwì wò akéwì kọ akíkọ àtìní akéwì ẹ̀ báwo wọ́n láti ṣe máa wò rẹ̀ Ọlámídé Ọláìdé ló ń tọrọ owó lórí social media sọrí o. Eléyìí àwọn eléyìí they are not in need of anything. Àwọn celebrity kò wà tó máa fojú pamọ́ wọ́n kún fake account aláccount wọ́n máa gbé please help us wo ní lójú wọn báyìí ta anyway for now I want to be going see you again I'm doing my deal so my friend don ati dey come I will show you so don't forget call your account number again so bá bẹ̀rẹ̀ 70 80 87 29 09 02 so bó ṣe jẹ́ nìyẹn your phone number also 070 87 29 09 02 so that is the account number and the phone number àti tag ẹ̀ sábẹ́ ẹ̀ ti bẹ̀yẹ tó bá ṣe tán ó máa tún tag ẹ̀ lẹ́ni fídíò mi tó bá ṣe rí o lè tag ẹ̀ sí
tó ti dé o lè lọ sọ́dọ̀ àwọn míì wà fídíò míì wà tó jẹ́ tó wà àgbáyé gan but ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún máa ń tìbí tìbí mẹ́lì o lè lọ sórí YouTube náà kó káàdì ìbílẹ̀ subscribe to YouTube lórí gbogbo eléyìí o máa delete after some day and post it on my YouTube ìyẹn ló ṣe jẹ́ so let me off the camera for now we do other one the main one lẹ́yìn camera so see you again if I have any other message for you again I will come out and I will let you know. Àwọn ọlọ́pàá this time around they try for me yeah they try in fact God bless DPO Ìkọ̀tún bàbá ẹgbẹ́tọ̀ fún God bless you àwọn tó bá fẹ́ kẹ́ bá jáde àti tó múṣẹ́ ebi òwú ìṣì ní Ìbàdàn lágbára Ọlọ́run kò lè níbàjẹ́ fún yín o agbógbó èèyàn kéèyàn tó bá ọlọ́pàá kọ́lọ́pàá tó bá ti support mi tó bá ti dúró tì mí tó ṣàánú fún mi tí ò jẹ́ kí wọ́n máa kàn fìyà jẹ mí Ọlọ́run níbi àjọ mi láyé o ẹ lè ní ṣọ́kú o ẹ orí yóò ní gbàgbọ́dé o ẹ ti wọṣẹ́ yẹn láyọ̀ tó lábẹ́ rẹ̀ máa fi táyà owó ìdámẹ́tì kò lè ní jẹ yín náyà owó tẹ bá dẹ̀ rí owó máa tó yín jẹ owó máa tó yín ná owó máa tó yín ṣayé o ẹ ní rẹ̀yìn lẹ́yìn láwùjọ ẹgbẹ́ o thank you so much I appreciate all of you Ìkọ̀tún division police division thank you so much mo pọ̀ lórí Ìkọ̀tún ní ìkọ̀kan torí mo rí àwọn fúláwà tó tán gbìn níṣẹ̀lẹ̀ wọ́n fi fúláwà sí Ìkọ̀tún bí wọ́n ṣe gbìn sí Ìkòyí ṣe ni wọ́n gbin gbogbo ìdọ̀tí sí ojú títì à ń bọ̀ àti ìdúró tàbádé ẹ̀ náà public for gbogbo Ìkọ̀tún tó yẹ kó gbin fúláwà sí ẹ́ gbogbo ìdọ̀tí náà gbèsè ojú títì ìdí lè ní ìṣọ̀kan wọ́n jẹ́ kó máa pọ́n mi lé ní àdúgbò ká máa bá wọn sọ fún wọn lọ́mọ Sanwó-Olú wá ṣèkọ̀tún o ebíbà yìí kò sí dá ogiri kan wọ́n wá fẹ́ máa gbé ogun tì mí ó ti yé mi politician ẹ̀yin náà ẹ̀yin ló ti yé Ìkọ̀tún people tó yẹ kẹ́ máa gbẹ̀ mí kẹ́ máa pọ́n mi lé ibi tẹ́mi bá wà lábẹ́ àmọ́ ń wọ bẹ̀ ni ẹ má fi ẹ̀gbọ́n sọ tẹ́gbọ́n ní èè Ọlọ́run tó ọmọdé yìí dáadáa ó yẹ ẹ bá wa ṣe Ìkọ̀tún náà need a lot of things that we are going to hear.